àwọn tí wọ́n live máa pẹ́ padà. Message to admit ta lọ́lọ́run. Ọ̀gá àwọn aláwọ̀ dúdú. Ó bà mí lẹ́mìí jẹ́ gan púpọ̀. Pẹ̀lú show tí mo rí láìpẹ́ yìí, live tí mo rí láìpẹ́ yìí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wọlé ẹ má bá mi share program yìí. Ẹ jọ̀ọ́ ẹ má bá mi share rẹ̀. Rere ni ẹ ṣe o, ẹ má ṣe kà. Admit ta lọ́lọ́run, ìwọ ló ní point yìí o. Ọ̀jọ̀gbọ́n àgbà, ẹ jọ̀ọ́ ẹ má bá mi share program yìí, kẹ́ má bá mi like ẹ̀. Message to admit ta lọ́lọ́run. Admit ta lọ́lọ́run. Wàláì olórí burúkú ọmọ ni ẹ́. Wàláì tàláì. Torí pé bẹ́yẹn bá jórí ahun tó bá rí performance tí ìyá wa ìyá àlùbáríkà tí wọ́n bí ta lọ́lọ́run. Èyí tí wọ́n ń ṣe látàná nílùú Ìlọrin fún ìdí rẹ̀ bẹ́ẹ̀ fọmọ wọn àtọ́ní. Irú ọmọ àdìmí yìí tó bá jẹ́ pé olórí rí ọmọ ni kò tún ní bọ́ọ̀dẹ kọjá pé títí ń ṣe lónìí ní ọmọ ṣe wàláì tàláì. Ọ̀dẹ̀ tó wá bọ́ọ̀dẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tí inú ń bí gẹ́gẹ́ ó ń kálukú ṣe live tí wọ́n bá ta lọ́n bẹ̀bẹ̀. Àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtọ́níṣẹ̀ṣe oníkálukú àwọn tí wọ́n láròjinlẹ̀ bọ́ọ̀dẹ. Bẹ́yìn ọba ayé ọ̀tá ọlọ́run kò sẹ́ni kankan tí ó rí gbogbo tí ìyá Abdulaziz ta lọ́lọ́run dẹ́wò lánàá tí àánú abiyamọ ò ní sí ẹ́ wàláì tàláì. Irú gbogbo ẹni tó bá rí pàfọ́mántì ìyá àlùbáríkà yìí. Ìyá ètò sọ̀rọ̀ pé láti gbà ta lọ́lọ́run ti wà bí ọ wà àwọn ò lè jẹun ààwẹ̀ làwọn ń gbà. Wọ́n tún sọ láàyè kan pé àwọn ọ̀gbọ́rọ̀ dáadáa mọ́. Wọ́n ní kó jẹ́ káwọn èèyàn máa sọ ohun tó bá yẹ káwọn sọ ká máa sọ sáwọn létí. Abiyamọ bẹ́yìn náà bá fẹ́ dààmú nú ayé ààrẹ ṣé kò yẹ kéèyàn káàánú ìyá yìí. Àdìmí ta lọ́lọ́run ọdẹ tó bóde ó sì tó bẹ̀rẹ̀ ebú sọ lórí burúkú ní ẹni. Nǹkan tí Abdulaziz ta lọ́lọ́run bá ṣe fún ẹ ọdẹ sọ fáyé kí gbogbo àwọn ayé ọ̀bì ọ́ èmi gẹ́gẹ́ ọ̀bì ọ́ èmi gẹ́gẹ́ ọ̀bì ọ́ àsúlẹ̀ mùsùlùmáàtù yawmal qiyamah ọdẹ wà ní Germany máa bọ̀ ní Nàìjíríà kó kọjá lọ sílùú Ìlọrin ọdẹ tó bọ́ sí online ó tún bú ṣe Dr. Ahmadu Alifulani ó tún bú ó tún ọ̀gá o. Irú ẹ̀dá wo lọ́lọ́run dá wa aláwọ̀ dúdú iná? Irú ẹ̀dá wo ni? Ẹ wá di mẹ́ta lórí Abdulaziz ta lọ́lọ́run nìkan. Araba ẹni Evangelist èjì àti wo àdìmí rẹ̀ ẹ ṣàánú abiyamọ. Kò sọ́sẹ̀ níbi kéèyàn ṣẹ́ gbogbo wa iná ẹlẹ́sẹ̀ ni wà. Ẹni tí ọ̀sẹ̀ lókè sẹ́ǹsálẹ̀ ta ló mọ́ná. Nígbà tí ìyá èèyàn dẹ́rù tó tó báyìí wò ìyá ìlọ́sẹ̀ bí nkẹ́ ìwọ ọmọ àdìmí yìí ó lè wà nípò àbílẹ̀ kẹta sí ta lọ́lọ́nà. Kí ló dé tó fẹ́ ràn lọ́wọ́ ìwọ àdìmí ta lọ́lọ́ yìí. Àánú abiyamọ ọ̀dẹ̀ sí ẹ́. Èmi gẹ́gẹ́ imagine mo ṣe já fáì lẹ́nu àná sáàárọ̀ nítorí ta lọ́lọ́run mo ti ṣe láìfù 5
tó jẹ́ pé àti kíní àti ìdérí ìkarùn ẹ̀bẹ̀ ni ṣebí gbogbo wa náà la lóbi tó bí wa odidi ìyá àgbàlagbà wọ́n yí lọ yíbọ̀ tí wọ́n náà rí àdìmí ìyọ̀dẹ̀ tó bóde ó tún wá ń bèèbú ó tún ń ṣépè tó bá lè mú kúrò nínú ìṣòro Abdulaziz ta lọ́lọ́run ṣé dandan ni kò sọ̀rọ̀ ni nígbà tí ìsìnkú wọn náà fẹ́ káwọn òbí rí ọwọ́ wàhálà ni ọ̀pọ̀ 50 days lánàá òní ló di 51 days tí èèyàn bí rẹ ti wà láàmọ́ àánú abiyamọ ọ̀dẹ̀ sí ọ sọ́ni ṣẹ̀ṣẹ̀ náà lélẹ́ yàbá láṣìṣe ọmọ àdìmí yìí so ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ mo fẹ́ kẹ́yìn náà kọ́ máa tó mo fẹ́ kẹ́ súnmọ́ bí ẹ jọ gbogbo ẹni tí ò ní fìnira parí ayé ẹ bá mi sí à prógámù yìí ẹ bá mi sí à prógámù yìí Abdulateef Adam ẹ jẹ́ bá mi sí à prógámù yìí torí Ọlọ́run àdìmí ìta lọ́lọ́run ìkà ọ̀dájú àdìmí yìí ò tí ì sọ nǹkan títa lọ́lọ́run ṣe fún un tí fi ń wù lẹ́mìí pé kárákùnrin yọ sẹ́wọ̀n àlùbáríkọ ọláìyá tó bí kọ̀dẹ̀ ní sẹ́wọ̀n àfi tó bá sẹ́wọ̀n fúnra ara rẹ̀ lókù ta lọ́lọ́run pẹ̀lú ògo tọ́lọ́run yóò bọ̀ ní ìṣòro èkó ní sẹ́wọ̀n àdìmí yẹn lọ kíyèsí o ọlẹ́bọ lẹ́rù o èrò rẹ̀ síta lọ́lọ́run ọ̀dà o nínú o Evangelist Adéfá òun náà lẹ́bọ lẹ́rù èrò rẹ̀ síta lọ́lọ́run ọ̀dà sẹ́ẹ̀rí pò náà lè dé bẹ̀bẹ̀ ẹnu pò wọ́n lè dé búbú ni ọwọ́ ń dọ́gbẹ́ àwọn agẹ́ta èso oníṣẹ̀ṣe tá a jẹ́ àfáà àpìtì arákùnrin yìí pàápàá jùlọ tí ìyá dáadáa yìí tàbí a máa ń dánwò látànà ẹ̀yìn èyí ṣe dájú báyìí ná ẹ̀dẹ̀ ń pè ẹ̀sìn Islam lẹ́sìn jàgídíjàgẹ́ Evangelist ìkànnìwọ́ náà àti Àràbà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta iná lẹ fínísì ta lọ́lọ́run ABC ni ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta iná ẹbí kúùpù lé lórí ni torí bó ṣe jọ yìí tọ́dẹ̀ mú vote ẹbí kúùpù lé lórí ni kí ló dé ẹ̀rẹ̀ sánú abiyamọ ẹ̀rù aláwọ̀ dúdú mọ́ bà mí o mo bá o. Inú gbogbo ẹ̀dá tó yẹ kéèyàn sáfù jù láyé wàláhì àwọn aláwọ̀ dúdú ni bọ́ ọ bá rí ejò tó o bá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọnìyàn míì kọ́kọ́ pa èèyàn náà kó o fẹ́jọ lẹ́kọ́ mọ́ lọ tó bá tiẹ̀ jẹ́ pé odidi owó kan gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe yìí Evangelist àti àdìmí ìta lọ́lọ́ àtàràbà wàláhì ṣàbìlẹ̀ tí mọ́ra yẹ mọ́ sábáyé o tó bá jẹ́ pé Evangelist àti Àràbà àti àdìmí ìta lọ́lọ́run tó bá jẹ́ pé owó ńlá kẹgìlẹ̀ rí gẹ nítorí ibi tí arákùnrin yìí wà àánú ìyá yọ̀dẹ̀ sẹ́yìn àdìmí àánú ìyá àlùbáríkà yìí pẹ̀lú ọjọ́ orí ìyá yìí sí ìwọ náà ọ̀dẹ̀ fẹ́ sunkún parí ayé ẹ̀ báyìí àdìmí ìta lọ́lọ́run sọ́ọ̀dẹ̀ fẹ́ kó parí ayé ẹ̀ báyìí
odidi arúgbó ìyá ìdẹ ń sun adúrú ẹkún tó báyìí ó tún wá bóde èébú ló tún bú ó tún ṣépè gbogbo wàhálà tí gbogbo àwọn èèyàn ń ṣe látàná ọdẹ bóde ó tún fẹ́ dànù ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run rere lẹ́san ìkà náà lẹ́san. Bàbá wa Ahmadu Al-Fulani anybody wọ́n rí bí ìyá ìgẹ́sẹ̀ ṣe lánàá àánú abiyamọ dẹ̀ ń ṣe wọ́n wàláì àánú abiyamọ dẹ̀ ń ṣe wọ́n. President Ògo Ìlọrin Sheikh Alhaji Murtada Àdìó Bàbá Bariga wọ́n rí bí ìyàwó ẹ̀ṣẹ̀ ń ṣe àánú abiyamọ dẹ̀ ń ṣe wọ́n. Anybody wọ́n ń sọ̀rọ̀ ohun wọ́n sì ń gbẹ̀ nítorí bí ìyá ẹ̀ṣẹ̀ ń ṣe ìwà àdìmí ẹ̀dẹ̀ tó bóde ọ̀dẹ̀ tó rọ́bìsì gbogbo tó kálukú ṣe ìwọ náà dẹ̀ rí bí ìyá ẹ̀ṣẹ̀ ń sunkún o ṣé wọn náà bẹ lọ́wọ́ ẹkú fún yẹ ẹ àdìmí ìta lọ́lọ́run sọ abẹ lọ́wọ́ ẹkú fún yá rẹ. Ìyá yóò rí ọmọ rẹ̀ láti 51 days wọ́n dẹ̀ ní kí ẹjọ́ gun omi àdìmí máa bọ̀ Nàìjíríà kọ́ wá kọjá lọ lọ́rin bó ṣe ń lérí fùrù kọ́kọ́ lọ́la yẹn lọ sí Ìlọrin kọ́ lọ lérí bẹ́ẹ̀. Ìyá ta lọ́lọ́ ní ẹ fi ọmọ àwọn lọ́rùn lẹ̀ ó ní ẹ má kọ́mẹ́ǹtì burú mọ́ ẹ jẹ́ kọ́ ọmọ àwọn jáde nú àhámọ́. Ó ti gbẹ́nu kò lórí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ni mo rí sùn kan tó ṣe tó ní àdúrà pàtàkì fún àwọn ọba ìyún àràbà. Àràbà nísìnyí ó ti bá yíyẹ ta lọ́lọ́run jádélẹ̀ ó ti pẹ̀yìn dà. Mo ráyè mo bá sáfáyé o mo ráyè mo sáfáyé o mo ráyè mo sáfáyé ẹ̀rù má bà mí ẹ̀rù má bàmí búlù àdámọ́ mo ráyè mo sáfáyé. Ẹ ṣàánú arákùnrin yìí Abdulaziz aka ta lọ́lọ́run ṣé bá a bá ń jàbí ṣé bí ká kú ni. Èmi ò rí ìyàtọ̀ láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì ìṣẹ̀ṣe department tó ń kálukú bá wà Ọlọ́run ló taari ó ń kálukú bẹ́ẹ̀ ìdínà siratal mustaqim. Abubakar Suleiman àdìmí ìta lọ́lọ́run tó bá jẹ́ pé ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni ó tó èso máa lè ìwọ máa bọ̀ ní Germany tó wà kó máa bọ̀ Nàìjíríà kó wá kọjá sí Ìlọrin tí wọ́n bá bí ìyálàjà rẹ̀ dá tí wọ́n bá bí bàbá ńlá bàbá rẹ̀ dá máa bọ̀ kó wá sí Ìlọrin. Bẹ́ẹ̀ bábá tí ẹ̀ jẹ́ pé inú burúkú ń bẹ lẹ́mí anybody yìí tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ ń wo bí abiyamọ gbogbo ẹ̀ náà la níyà ẹ̀dẹ̀ ń wo bí ìyá yẹn bí odidi àgbàlagbà bí wọ́n ṣe ń yí lọ yí bọ̀ ìyá náà dẹ̀ sun ẹkún ojú ìyá yẹn kó ojú wọn wú ẹ̀dẹ̀ ṣàánú ìyá yìí ẹ̀dẹ̀ ṣàánú ìyá yìí sẹ́yìn náà sì láti bọ̀ tán dáadáa báyìí. Àmín ya Allah. Sáà máa láti bọ̀ tán dáadáa báyìí. Bàbá wa ṣe Ahmadu Labib ìjọba ìyá ta lọ́lọ́run dọ́dọ̀ wọn láàárọ̀ àná. Bàbá dẹ̀ ń pe gbogbo àwọn èèyàn ní ìṣojú ìyá ìtí gbogbo kálukú rí lọ́láì. Ibo la wà ìyá wa kan mo rí nísìnyí o mo rẹ̀ pé ọmọ kí ó ní mú wá ní o àṣeyà ta lọ́lọ́run ni wọ́n tún pe pírẹ́sidẹ̀ntì mo ti ń bọ̀ ní kóòtù nísìn mo ti ń gbé wọn bọ̀ ṣé Làbíbù ìjọba wọ́n dẹ̀ tún gbé ìyá ta lọ́lọ́run àti àbúrò ìyá yìí àti ìkẹ́nu àwọn àfáwọn àti ẹ̀mú débẹ̀
wọ́n gbé wọn lọ sí kóòtù sẹ́ni tó fẹ́ jà ní ọ̀dẹ̀rù yìí ń wò. sẹ́ni tó fẹ́ jà ní ọ̀dẹ̀ yẹn wò. bàbá wa sí Amadu Labeeb tún gbé ìyá dé kóòtù. ìwọ àdìmí ọmọ olórí burúkú yìí. èrò rẹ síta lọ́lọ́run orí rẹ ni ó ti ṣẹ. èrò rẹ sẹ́bìlẹ̀ síta lọ́lọ́run kò ní ṣẹ lérí àṣìṣì. gbogbo tí àdìmí ìta lọ́lọ́run tó o bá rò síta lọ́lọ́run orí ẹ̀ ni ó ti ṣẹ. kí ló dé? kí ló dé? ṣé bọ́mọ Yorùbá jọ ní gbogbo wa? ṣé dandan ni ká bẹ lóhùn wàhálà fúnra wa ni? ẹ̀wọ̀n ọjọ́ lé ẹ̀wọ̀n ọjọ́ lé àdìmí ìta lọ́lọ́run gbogbo èrò burúkú tí ń bẹ lẹ́mìí rẹ síta lọ́lọ́run Ọlọ́run jọ dàbí olórí. Jibril Ọládìméjì ẹ jẹ́ má bá mi sí àprógámù yìí wàláì mo ti fẹ́ sùn wàláì torí prógámù bíi mẹ́rin lẹ́kṣọ̀ bíi mẹ́rin mo ní lónìí mo ti fẹ́ sùn mo wá wọ̀ online mo dẹ̀ tún wo bí tí ọmọ àdìmí olórí burúkú yìí tó tún ti ń bú gbogbo àwọn àfáwà nílùú Ìlọrin bàbá wa ní Fúlàní ó tún fi wọ́n wé tí wọ́n ọjọ́ ọlágbára o rere lẹ́sàn ìkà náà lẹ́sàn evangelist Araba àdìmí ìta lọ́lọ́run ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹni ògbóǹtarì gidi tí ń wù í lẹ́mìí pé kí ọmọ ọlọ́mọ ṣẹ̀wọ̀n pẹ̀lú ògo tọ́lọ́ gbogbo tẹ́ ẹ bá rò síta lọ́lọ́run Ọlọ́run bá mi dálé yín lórí. Kò sẹ́ni tí ò lè ṣe mistake. Kápẹ́tà lọ́lọ́run bú yẹ̀ ó bú àwọn àgbàlagbà fine ó ṣe tí ọ̀dà fine ọ̀ràn rẹ̀ ò tó yìí ẹ̀yin lè sọ́dọ̀ ọ̀rọ̀ fún sí lọ́rùn. Ṣé Lawal Iskilu thank you very much ẹ̀yin náà lè sọ́dọ̀ ọ̀rọ̀ sí lọ́rùn. Araba ìwọ lẹni àkọ́kọ́ ìwọ ni wọ́n lò tẹ́ sẹ́ẹ̀tì àṣìṣà lọ́lọ́run ọgbẹ́ni Araba ìka yìí ìwọ náà dẹ̀ bímọ ọjọ́ náà bàtà lọ ń bọ̀ àṣọ ń gbọ́ ọmọ ọlọ́mọ lẹ́pẹ̀ ni ó ní kí wọ́n wá mú ẹbọ ìṣẹ̀wọ̀n kí wọ́n wá sọ pé on the 5 ṣèbọ́ on the 5 náà lànà on the 5 yìí náà la rí pé ó dàbí ká sọ pé ọ̀rọ̀ arákùnrin fẹ́ máa lójútùú tí ìyá àgbàlagbà pẹ̀lú ewu lórí àti ẹkún tí ìyá ìsunkún káàkiri gbogbo ìlú Ìlọrin fún ẹ̀bẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni mùsùlùmí wa dájú tó ni ṣé bẹ́ẹ̀ náà làwọn bàbá wa àwọn àfáà wa ń Ìlọrin dájú tó ni kò sọ́dájú ìlú Ìlọrin ìwọ sí làwọn àfáà wa ìkọ́ ìwọ sí ní wàá ṣe sọ pé èèyàn gọ̀ kó o tún wá sọ pé ọgọ̀ kó o tún fi nàndùnàndù kún kò possible. ìyá ìdẹ jókòó ìyá ta lọ́lọ́run wò yí pé àdánwò ní kíyè sọ pé òun lè dọ́rùn ara òun sọ ìyá ìbòde ìyá dẹ̀ ń ju oúnjẹ wú abiyamọ àdìmí ta lọ́lọ́run ṣé ìyá ta lọ́lọ́run pè yẹ ni ṣé ìyá rẹ nìyá ìmúlọ́dẹ yìí lẹ́yìn ni ìwọ àdìmí ọmọ àlè burúkú yìí ṣé ìyá rẹ nìyá ta lọ́lọ́run mú lẹ́yìn ni ìyá yìí dẹ̀ bóde ìyá lọ́mọ mi tára ti ní pẹ̀lú ọmọ rẹ̀ tí ò sí lé ìyá yìí níta lọ́lọ́ ní fídì àwọn ìyá níta lọ́lọ́ ní tọ́jú hùn ìyá òyà wà nú ọ̀wẹ̀ àdìmí ìta lọ́lọ́ ìwọ nu ọlọ́nu ìṣẹ̀dá Abdulaziz ni ó dàwọ́ náà láàmú inshallah rahman àlùbáríkọ lóòrù tá a wà yìí
ọlọ́run wọlé pé ìwọ àdìmí yìí ìwọ iná ló tún bẹ̀rẹ̀ rádaràda ní wíwí sí ọ̀gá wa àgbà ṣé Ahmadu Labeeb ìjọba àwọn ọ̀rọ̀ tó ti kú ìṣe ìtàn ọlọ́run wà bẹ́ẹ̀ ìwọ náà ló tún lọ wí rádaràda ọ̀rọ̀ tẹ́yìn sọ tó fi dáràn ọ̀dà tó bọ́ọ̀dù tó ń tún wí ló tún bí dídìde tí bàbá wa láàgbájì táwọn náà fi láwọn náà tún náà ń wé tàwọn náà. ìyá oníyà àdìmí ìta lọ́lọ́run ṣé bí ìyá kan ló bí wọ̀ náà ṣé bí wọ́n náà ní ìyá sọ ọbẹ̀ lóhun ẹkún fún yẹ. ìyá àdìmí ìta lọ́lọ́run sọ ọbẹ̀ lóhun ẹkún fún ìyá rẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé inú burúkú ń bẹ́nu ẹ ètí ìyá àgbàlagbà ìṣe lánàá ó yẹ kó fọ̀rọ̀ burúkú ẹnu rẹ̀ pamọ́. nígbà tí ìṣe pé mi ń bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ta lọ́lọ́run bá sí ọ lọ́nà ọ̀tọ̀ sọ fáyé èmi ìgẹ̀gùn ọba bẹ̀bẹ̀ èmi ìgẹ̀gẹ̀ màá bá ta lọ́lọ́run bì ọ́ ìkànnì ọ́ inú mi dùn pé prógámù mi ti dọ́dọ̀ ìka gidi ní ọ́ wàláhì ìka ní ọ́ torí tó bá ní jẹ́ka wọ́rọ̀wọ́rọ̀ yìí ni gbogbo yín wí láti yẹjọ́ yìí ọ̀rọ̀ yóò yẹjú àràbà lọ́dẹ̀ kọ́kọ́ bóde ńjọ́ kìíní àná ta ni ò lè ṣe mistake sẹ́mi gẹ́gẹ́ ò lè ṣe mistake ni lillahi likaman ọlọ́run nìkan ló mọ̀ ó tún wá bóde ìwà àdìbí ìta lọ́lọ́run ó tún wá bóde gbogbo tíyà ìṣe lánàá ọ̀dẹ̀ tó ń wọ̀ láti dànù tó bá tiẹ̀ jẹ́ pé àlùkùránì ọ̀jọ́ ẹ lójú táwọn àfọ́ ọ̀jọ́ lójú tọ́lọ́hun ò nítumọ̀ sí ọ ó yẹ kó ṣàánú ìyá yìí pẹ̀lú ọjọ́ orí ìyá yìí ìyá Abdulaziz ta lọ́lọ́run ìyá yẹn dẹ̀ sunkúnsunkún ohun wọn ha wàláhì tàláhì orúkọ náà níjẹbẹ èmi gẹ́gẹ́ sun ẹkún lánàá nígbà tí mò ń wo láìfù yìí mi lè fi ìyá mi báyìí ṣeré o ìyá tó bí mi nú bẹ́nu lé ọdún tó lọ́n ti kó kọ́kọ́rọ́ lé fún mi lèmi àti ìyá mi ti jọ ń gbé yàrá èmi àti ìyá mi wà lẹ́gbẹ̀ẹ́ ara wa ni mi lè fi ìyá mi báyìí ṣeré ẹni tí ó bá ti mọ pàtàkì ìyá kò ní ṣàánú yóò yà ẹni tí ó bá ti mọ pàtàkì ìyá kò ní ṣàánú yóò yà o báànú kẹ́kọ̀ọ́ ọba sí anybody ó yẹ káànú ìyá ta lọ́wọ́ sẹ́yìn o ó yẹ o pẹ̀lú ọjọ́ orí ìyá yẹn ẹ wò ìyá bí ẹ ṣe èbú ló tún wá kẹ̀ lẹ́nu àná sáàárọ̀ yìí èmi gẹ́gẹ́ ṣe láàfù bíi márùn-ún tó ní í ṣe pẹ̀lú ẹ̀bẹ̀ tí mo tún àtàchì ọ̀rọ̀ mi mọ́ pàfọ́mọ́ǹtì ìyá yìí kí gbogbo anybody ọmọ rí tí ò mọ kọ́ tí mò ń kọ́. bàbá wa ṣe Ahmadu Labeeb ìjọba àbá àwọn dé kóòtù lánàá ṣe bọ́sùn state lèmi ìlú kiri Ọ̀ṣun state kò sí tí ó gbà ọba àpọ̀fẹ́ bọ̀gùn lọ́sàn gan wọ̀ fún ọ ni ọba àpọ̀fẹ́ fi rò lọ́sàn gan ìwọ lọ́lẹ̀ fọ́tọ̀ ọgbẹ́ ọba lọ́fẹ́ gbẹ́bọ lọ́sàn gan táwọn ará àdúgbò yìí bá ti gbà kọ̀ọ̀kan ní kankan. kọ̀ọ̀kan ní kankan ìlú Ìlọrin ó ní tí wọ́n ń ṣe ń bẹ̀ lánàá kì í ṣe pé kò sí oníṣẹ̀ṣe ń bẹ̀ láti jẹta ṣé wọ́n sọdún òòṣà ń bẹ̀ lánàá ni kí ni tó tún dábẹ́ gbé lọ bẹ̀ ètò wọn ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ Shehu Dawood bàbá àgbà nílùú Ṣakí
bàbá àgbà nílùú Ṣakí ẹ̀mí yóò gùn. Ìyá ìwọ ń sun ẹkún. Àwọn àbáwọ̀ sí Amadu Labibu gẹ́gẹ́ ẹni tó mú ọmọ ilé kéwú wá ni wọ́n rò yá. Ìyá wa ń yí lè wájú wọn pẹ̀lú ọjọ́ orí wọn. Àwọn náà ṣe méjì wọ́n gbé fóun. Ṣebí wà dìmí ìṣẹ́bọ̀ orí. Ẹbí orí pé gbogbo àwọn èèyàn kàrìnkàrìn ni wọ́n ń pè. Ìyá ta lọ́lọ́run bẹ́ wájú mi o, ẹjọ́ ń bolẹ̀ wà. Ìwọ náà dẹ̀ rí odidi àfáàgbà. Wọ́n débi tí ẹ ti fẹ́ ṣàtúnṣe. Wọ́n ní Anna Amadu Labibu fakat láti bí ṣe. Wọ́n lè mi ní Amadu Labibu tí mi ṣe ṣéwù nítorí pé wọ́n fẹ́ ṣàtúnṣe. Ṣebí ta lọ́lọ́yìn lè ṣe bọ́ bá àwọn náà ló kọjá. Àmọ́ torí ẹlẹ́ran ara mùsùlùmí sóńjà gidijagan. Àdìmí ta lọ́lọ́run ó tún wá bóde kó tiẹ̀ wá jáde kó ní gbogbo ẹ̀yin àfáà ẹ mọ̀ ṣéhùn. Ìyàwó oríjàjogún kí wà dìmí kó wá bóde lónìí kó wá ní gbogbo ẹ̀yin bàbá wọn Bàrígà sáwọn àfáà ìsìnwò tó bàbá fún ẹni. Èmi gan tí mo ń sọ̀rọ̀ yìí mo ti ní ọmọ tó ti bímọ ní ọkọ tí ìsọ ọmọ kan tí ì ṣe méjì. Ọmọ mi ọ̀dẹ̀ kéré kó tó lọ ní ọkọ. Mo ti bí ọmọkùnrin tó ti níyàwó kó wá bóde àdúgbò tó ọ̀dẹ̀ mọ̀ pé wọn náà wà ní ẹni tó dá sùtà sílẹ̀. Àmì láì ní kamad Ọlọ́run nìkan ló pẹ́, Ọlọ́run nìkan ni ò lè ṣe mistake. Ṣé káwá sọ pé Abdulaziz ta lọ́lọ́run ṣe mistake? Sọ yẹ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́pẹ̀rẹ̀ ayé lọ́lájọṣepọ̀ rẹ̀ sọ yẹ kẹ́ ẹ dúró kún ó mú pa. Kí la fẹ́ fi kú rẹ̀ ṣe? Kí la fẹ́ fi kọ́ rẹ̀ wọ̀n ṣe? Alábí Kayase Ibrahim Aliaza bàbá àgbà nílùú Ìṣẹ́yìn. Kí ló dé? Kí ló dé? Àdìmí ta lọ́lọ́run ìkànnì ọ́ wàláhì ìkànnì ẹ́ wàláhì ìkànnì ẹ́. Àdìmí ta lọ́lọ́run ọbẹ̀ tàkó bóde jẹ́ ká mọ nǹkan tí ta lọ́lọ́run ṣe fún ọ gan tí ò fi wù ọkọ bọ́nú ìṣòro. Ṣé wa Ibrahim bàbá àgbà ní kìsí jàre ẹ má bínú. Bàbá àgbà ní kìsí ẹjọ́ yẹn ẹ bá mi sí à prógámù yìí. Ìgbàgbọ́ mi ní pé gbogbo tí jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtọ́níṣẹ̀ṣe tẹ́ ẹ bá tún rí tó bóde lákòókò yìí tí ń búyẹ̀ tí tún ṣépè tí ọmọ sọ̀rọ̀ ẹ̀bẹ̀ tí ó sọ̀rọ̀ àtúnṣe ẹ lọ gbà pé irú èèyàn bẹ́ẹ̀ olórí burúkú ni. Ẹ lọ gbà pé olórí burúkú ni. Níbi tí ọ̀rọ̀ Abdulaziz ta lọ́lọ́run dé pàápàá jùlọ ètí abiyamọ dẹ́wò lánàá ṣebẹ́mi náà níyà kí ìyá tó bí mi ọmọ aṣòro ẹkún tó báhùn lórí àtúnṣe lórí ọ̀rọ̀ kẹ́nìkan tó wá máa wùwà àti dákun ẹlẹ́dàá ìyá mi ó dóńtọ̀ láàmú o. Ẹlẹ́dàá ìyá mi ó dóńtọ̀ láàmú o. Àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì ìwọ tó o bá ti fẹ́ dààmú tó o fẹ́ wàhálà tó o bá ti mọ̀ ẹgbẹ́ ò lè sọ̀rọ̀ peace má bóde torí ìta lọ́lọ́run o ìwọ náà rí wàhálà o. Olówó ní ìjẹ́rùgẹ kí wọ́n fọ̀ jágun mọ́tẹ́ o. Sáwọn títa lọ́lọ́run sẹ̀ sáwọn nìkan bóde kan tó máa bẹ̀bẹ̀ ni. Sáwọn nìkan máa bẹ̀bẹ̀ ni.
sẹ́ni tó dáràn ni ó bẹ̀bẹ̀ ni abẹni tá a dáràn sí lọ́rùn. admin yẹn dẹ̀ tó wá jáde lẹ́nìí máa bọ̀ láti Germany kó o kọjá lọ lọ́rin kó o wá pírísẹ́ǹtì ara ẹ̀ pé wọ́n ni admin tí wọ́n bá bí yàrá jẹ ẹ̀dá tó bẹ̀. ẹ jẹ́ ká láàánú ara wa náà. Abdulaziz lọ́lọ́ níyàwó ó bímọ ó níyà di ìsìn mi ròyìn pé ìyá ta lọ́lọ́ tí kú nílọrin torí lónìí mo tún rí pé wọ́n tún lọ sọ́dọ̀ bàbá wọn Òkútagídí. ìyá yìí ti sunkúnsunkún ohun wọn ti há ìyá yìí ti sunkúnsunkún ojú wọn ti wú. ìyàwó ẹ̀wọ̀n ti sunkúnsunkún ojú wọn ti wú. kí ló dé ẹ máa wo admin ta lọ́lọ́run sẹ́mi ló tó ń pèlò lórí burúkú. àní kó o bóde sẹ́ jẹ́ ká mọ nǹkan tí ta lọ́lọ́run ṣe fún ọ. àfáàní mi pọ́nbélé àmọ́ kò sí inú ilé kan tí kò sí kìrìsìtẹ́nì ńbẹ̀ tí ò sí oníṣẹ̀ṣe ńbẹ̀ tí ò sí mùsùlùmí ńbẹ̀ bọ́lọ̀ ń ṣe dà sí Nàìjíríà nu bẹ́ẹ̀ náà ṣèbí lọ́dọ̀ wa ń bí ilẹ̀sìn ti jẹ́ mẹ́ta àwọn kọ́ńtírì míì ẹ̀sìn lé ní 40 wọ́n dẹ̀ gbégbé àlàáfíà wọ́n gbégbé rọrùn. ẹ̀yin náà lẹ́dẹ́ kí ló dé alifitinatu naiman la'ana ńlá àmọ́dé ìkásá kí ló dé tí wàhálà ń sùn tá a máa jí. lónìí ó ti ní àwọn ìrìn àjò kan tí mo rìn lórí fóònù ta ló fẹ́ rí bí ìyá Abdulaziz ṣe ń ṣe lánàá. wàláhì omi ń bọ́ lójú mi lánàá pé abiyamọ rèé ìyá yìí wọ́n láwọn jẹun inú àwẹ̀ ni wọ́n tún wà lánàá. ìyá ń sọ̀rọ̀ gbogbo ojú ìyá yìí ti wú fún ẹkún. wọ́n tún bá wọn sọ̀rọ̀ lánàá wọ́n ní kí ni ẹ wí ìyá yìí ń béèrè lọ́wọ́ àwọn kan pé kí ni ẹ wí. ìyá dẹ̀ lanu bóde pé etí àwọn ọ̀gbọ́rọ̀ mọ́ la ilaha illallah. mo ráyè evangelist ìkànnì ọ́. evangelist ìkànnì ọ́ torí pé ìkan ṣáájú kan ìwádìí mi ta lọ́lọ́run tó bá jẹ́ pé òkè ń ṣèkà tó jẹ́ pé wọ́n láàánú alájọṣepọ̀ rẹ níjọ́ títí evangelist ṣẹlẹ̀ ṣèbí bàbá tó bí lọ bẹ̀bẹ̀ ní station òun náà bẹ̀bẹ̀ kéèsì yóò ju station lọ táwọn kan bá ń tẹ ìsọyẹ ká tara yín ni kò yẹ bẹ́yìn bá ti ó fa 18 years ó ti kú lọ́mẹ́kẹ́ bẹ́yìn bá ti ó fa 18 years ó ti kú lọ́mọ kékeré. Nàìjíríà rọgbọ ni wọ́n sákò Nàìjíríà tó lọ Germany ṣebígbà Nàìjíríà ọ̀dà lọ́wọ́ bí ó ṣe dá lọ. àwọn táwa Nàìjíríà ó yẹ kẹ́ ẹ máa kí Ọlọ́run lára wa anybody yìí náà máa padà bọ̀ Nàìjíríà kájọ máa rọ̀ fún ẹ. kájọ ìgbàgbọ́ sí ṣe mistake. Àrẹ̀mú Kọ́sìm káṣọ́ Abdulaziz èké ta lọ́lọ́run ó ṣe mistake ọ̀pọ̀lọpọ̀ mistake tó ṣe ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ yìí náà lẹ tì débẹ̀ ẹ̀yin ní ìbílísù kọ́sẹ́ni tí ò lè ṣe mistake but gbogbo ọkọ̀ tí ò bá ní bírèkì ìyípadà parẹ́ ni yóò lé olówó rẹ̀ mọ́lẹ̀ ni. Bí kẹ̀kẹ́ gan ọba ní bírèkì ó máa padà jáàmù ni bí mọ́sínì ọba ní bírèkì ta ní bírèkì ọmọnìyàn àwọn tí ẹ bá súnmọ́ ni ọ̀rọ̀ pa èmi àti bàbá aládùúpọ̀ lórí ọ̀rọ̀ náà ni mo dẹ̀ bọ́ọ̀dẹ
bá bàbá Aládò wí èmi gẹ́rí láàbù tí mo ṣe mo rí pé kò yẹ kí n sọ̀rọ̀ tó báyìí. inú mi dùn pé ṣé ìwà Ibrahim láti kì í sí wọ́n wà bí àwọn ni wọ́n pe bàbá Aládò wọ́n pe èmi àti bàbá Aládò mọ́dẹ̀ bẹ́ẹ̀ mi sọ pé kéré sí mi mọ́dẹ̀ bẹ́ẹ̀ bàbá Aládò mo ní kó má bínú mọ́dẹ̀ sọ mo ní tí ọmọ ìyá méjì bá wọlé tí wọ́n lọ bára wọn sọ̀rọ̀ tí wọ́n bá lẹ́rìn bóde wọn lọ parọ́ fúnra wọn ni. mo sọ fún bàbá Aládò mo nífẹ̀ẹ́ tí mo ní sí ọ ló jẹ́ kí nǹkan tó o sí ó dùn mí tó bá yẹ kò yẹ kí bínú débi pé mo ta sáwọn fámìlì rẹ̀ àmọ́ ìfẹ́ tí mo ní sí tí mo dẹ̀ rí àwọn kọ̀mẹ́ndíà rẹ̀ tó kù erékeré kọ̀dà sọ́rọ̀ ti ń lọ ó fèsì bísínẹ́sì ẹ̀ láàrin ìgbà ta lọ́lọ́yìí ńlọra mọ́tò fíbùt kàmọ́ nẹ́pà kọ̀dà sọ́rọ̀ ti ń lọ ó fèsì prógámù tiẹ̀ kàmọ́ nẹ́pà ló ṣokùnfà tábìjà fi dó mọ́tò bàbá wa bìjà kàmọ́ nẹ́pà ló ṣokùnfà tí bàbá wa alápẹ̀ni fi dó mọ́tò kàmọ́ nẹ́pà ló ṣokùnfà tí lálùdí ògiri oko tẹ̀ dó mọ́tò látara bísínẹ́sì tiẹ̀. látara bísínẹ́sì ẹ̀ Mr. Wasiu ọ̀nà fèsì àmúfi inú yẹn ló bí mi jù Aládò ẹni tó lọ́jọ́ ọ̀la nìwọ náà inú láìfù tí mo láìkì jù láìfù Aládò wà bẹ́ẹ̀ yóò kọ́ ẹlẹ́kọ̀ọ́ yóò gbádùn rẹ̀ sí ẹ̀rẹ́rìn ètò kẹ́kọ̀ọ́ mbẹ́ ìbínú ìfẹ́ tí mo ní sí ó jẹ́ ń sọ̀rọ̀ jù mo wọ láì mo fẹ́ ṣe live láti bẹ́ẹ̀ ní kọ́ọ̀lù ṣéwà Ibrahim àṣà nílùú Kìsì ní kọ́ọ̀lù wọn wọlé èmi àti ẹjọ́ sọ̀rọ̀ ṣèbí lánàá Thursday Lady K ó bóde nítorí mi náà ọ̀pọ̀lọpọ̀ yín lè rí Lady K bóde ó ń pàràgẹ́ mo dẹ̀ type mo wọlé bẹ̀ mo lé mi àtàládò ti parí ìjà ó tún lọ sí lè parí mo rí i pé mi ì gbọ́dọ̀ bínú sí performance ẹ̀ in tó náà gbọ́ lára ta tí mi bá ṣe sùúrù bẹ́ẹ̀ ló sì lè sóòtè lọ mo tó táàpù sí mo ní ṣe Lady K sọ fẹ́ bá mi jà tẹ́lẹ̀ ni ó ní mo lè bá yín jà mo ti fi gba star mo nínú mi dùn bó ṣe fi mi gba star tó bá bóde tó fi mi gba star ṣé ọgbọ ọkọ̀ tí ń gbé mi yóò gbọ́ ọkọ̀ ń dì mí ni tá a bá ní àṣẹ ní èjì ọ̀sẹ̀ yìí tó lé kọ́kọ́rọ́ lé kàbí méjì tọ́lọ̀ ti kó fún mi ṣé yóò gba kọ́kọ́rọ́ lé mi ni. ọ̀rọ̀ tí Lady K dẹ̀ sọ kì í sọ̀rọ̀ burúkú wàláì tàláì kì í sọ̀rọ̀ burúkú o ọ̀rọ̀ àtúnṣe ni mo dẹ̀ gbọ́dọ̀ gbà wọlé mo sì máàkì àmọ́ gbà wọlé ẹnì kan ìgbé tánà àdìmí ìta lọ́lọ́run ìkànnì ẹ̀ o torí pé ibi tí ọ̀rọ̀ ta lọ́lọ́run dé kò yẹ ká tún rí ọmọ nìyẹn kan ẹ̀dá ọlọ́nkẹ́ tó náà láàánú tí ó tún wá bóde tí ó tún máa ń sọ̀rọ̀ láti máa lálé àwọn àfáà àbí láti máa bú àwọn àfáà ọ̀ láti máa bú Ògo Ìlọrin ọ̀ láti máa bú ìlú Ìlọrin kí lẹ tún ní kí wọ́n ṣe tí wọ́n bá fà settlement sáré pé wọ́n gba ìyá ta lọ́lọ́run láàyè láti fojú kẹ́ni kankan ni. ìwọ àdìmí ìta lọ́lọ́run mọ́rùn ẹ lọ bóde kọ́ lọ ṣàtúnṣe o lọ bóde kọ́ lọ ṣàtúnṣe tí ìbá ti ṣe yí pé inú ta lọ́lọ́run bá ń bí ọ tẹ́lẹ̀ o àmọ́ tó bá jẹ́ pé inú ọ̀gbẹ́ni ń bí ọ tẹ́lẹ̀ tó jẹ́ pé kókó wù ọ́ kó dé ọ̀rọ̀ burúkú tó ń sọ ni ọmọ sọ lọ pẹ̀lú ògùn Ọlọ́run yóò sì dé láyọ̀ kódà kò ní pẹ́ bọ́ bá rí sùn ọmọ adé. fẹ́rí sùn pẹ̀lú ògùn tọ́lọ́run yóò bọ̀ nínú ìṣòro yìí
gbogbo iye àwọn tí wọ́n bá wà ń da epo sí ìṣòro ta lọ́lọ́run ẹ máa retí pé Ọlọ́run bẹ̀yìn náà wò Ọlọ́run yẹ̀yìn wò àlùbáríkà láàpẹ̀lẹ̀ àlùkùránì. Salaudeen Ibrahim bó ṣe rí nìyẹn ọmọ ọlọ́mọ wà láàmọ́ ẹ̀dẹ̀ fi pawó kódà rere lẹ́san ìkà náà lẹ́san rere lẹ́san ìkà náà lẹ́san ṣèyí tó bá wù ẹ́ nínú méjèèjì ẹ̀san ké àdàlérí rẹ̀ rere lẹ́san ìkà náà lẹ́san. Gbogbo ẹ̀yin tẹ́ ń dákú sọ̀rọ̀ ta lọ́lọ́run gbogbo bí ẹrí ẹ wà rere lẹ́san ìkà náà lẹ́san ẹsẹ̀ yìí tó bá wù yín nínú méjèèjì ẹ̀san ké àdàlérí ọmọ. Kí ló dé? Ẹ wá fọmọ ọlọ́mọ sóògùn owó ẹ fọmọ ọlọ́mọ tajà bẹ́yẹ̀ bá wà nù yàrá rẹ̀ tí bá mu gàrí tí ò ní máa dúpẹ́ fọ́lọ́run ni. Kí ló dé? Mùsùlùmí ni wọ́n náà ta ló sọ fún pé mùsùlùmí nìkan ni wọ́n wà lìjẹ́nà? Ṣé wọ́n ní kìrìsìtẹ́nì ò ní wà lìjẹ́nà ni? Ṣé wọ́n ló ní ṣẹ̀ṣẹ̀ ò ní wà lìjẹ́nà ni? Sẹ̀mí Allahu liman hamidahu. Ṣé bọ́lá lọ́mọ tí yìí gbogbo àwọn bàbá wa yìí ṣé wọ́n ní kíta lọ́wọ́ wá sí ìsìláàmù ni? Àmọ́ máa ń fa ìjọmọlúàbí ọmọnìyàn yamọ́. Ìwọ evangelist Adéfá ìwọ ìkà ọ̀dájú abiyamọ evangelist Adéfá ẹlẹ́dàá àṣìṣì ta lọ́lọ́run ẹlẹ́dàá rí ó bí ọ léèrè. Orí olówó Abdulgani, thank you very much. Torí ọlá Yusuf Olúwatósìn Salaudeen Ibrahim yes ẹgbẹ́ Abdulaziz ta lọ́lọ́run ètò pẹ̀rẹ̀ láàfáà ẹjọ́ ẹ bá mi sí àpọ́gàmù yìí ẹ bá mi táàgì arákùnrin yẹn mo gbàgbé orúkọ ẹ bá mi táàgì ẹ̀. Àwọn àti sọ fáwọn àfáà wa wípé kí wọ́n má rí tẹnì kankan rò mọ́ bóyá nìkan bọ́ọ̀dì ó ń bú wọn ẹnì kò rí tí ń rò mọ́ torí pé tí ìyá yìí ṣe lánàá ọlágbára jù. Alhaji Tajudeen Gíwá àbúrò ní sẹ́yìn etí ìyá wa ìyá Abdulaziz ta lọ́lọ́ ń ṣe lánàá yìí ó ti lágbára jù. Bí yẹn bá ju orí ahun àánú gbọ́dọ̀ ṣe. Ibrahim ẹgbẹ́ ta lọ́lọ́run gbogbo ayé retí ọ̀rọ̀ ẹnu ẹ gbogbo ayé retí ọ̀rọ̀ ẹnu ẹ. Ibrahim ẹgbẹ́ ta lọ́lọ́run ọ̀rọ̀ ẹnu ẹ nìkan ló kù tí gbogbo ayé retí. Gbogbo ẹni tó bá wù kó máa wí wóróworó ẹlẹ́dàá àṣìṣì ta lọ́lọ́run ni ọmọ fìyà jẹ yín. Ibrahim Adégbọlá ẹgbẹ́ àṣìṣì ta lọ́lọ́run gbogbo ayé retí ọ̀rọ̀ ẹnu ẹ. Torí pé ọ̀rọ̀ tí ìyá wa sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ yẹn ti nítumọ̀. Mrs. Yinka TNT ìyá ìyá náà jáde ọ̀rọ̀ táwọn náà sọ nítumọ̀. Ọba Solomonu
ọba náà jáde ọ̀rọ̀ tọ́ba náà sọ nítumọ̀ Ibrahim Adégbọlá ló bóde tó yí gbogbo ẹ̀ dànù nígbà náà lọ́hùn òun ló bóde ọ̀rọ̀ tí ìyàwó bá sọ ń pọ̀ ọkọ ẹ̀ ta ló fẹ́ jiyàn wọ́n ní ṣe bọ́kọ ẹ̀ ni ọ̀rọ̀ tí ọmọ bá sọ nípa òbí ẹ̀ ta ló fẹ́ jiyàn wọ́n ní ṣe bóbi ẹ̀ ni ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n àbábúrò bá sọ ń pọ̀ ọmọ ìyá ẹ̀ ta ló fẹ́ jiyàn wọ́n ní ṣe bọ́ ọmọ ìyá ẹ̀ ni. Mọ́gàjí ti sọ̀rọ̀ àbáwá Sọ̀rọ̀dín Ibrahim Mọ́gàjí ti sọ̀rọ̀ fún nígbà tí Mọ́gàjí sọ̀rọ̀ tán Mọ́gàjí tún sọ̀rọ̀ nípa evangelist Mọ́gàjí ní nígbà tí ta ló ń sun alukuran Mọ́gàjí ló ń pe evangelist ipò èrè evangelist ọmọ ìdẹ́sùn Quran evangelist lóun náà lè sun mẹ́wàá. Bàbá yẹn ní ìwọ tó lóṣù mẹ́wàá òun ò rí ọkọ oṣù kankan ó sì bá yí ọmọ ìyá àwọn jẹ́ ọdẹ bẹ́ẹ̀ bí àwọn rú Mọ́gàjí wọn ti sọ̀rọ̀ Ibrahim Adégbọlá gbogbo ayé retí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ìhàdìmí ìkànnì fúnra ẹlẹ́dàá àṣìṣì ní ọmọ bíi léèrè evangelist nígbà tí ẹ dé ṣèbí bàbá tó bí ọ ń bẹ̀bẹ̀ ìwé ṣe ságídí ńgbà náà tọ́ọ̀bà ní rẹ̀wọ̀n. Ṣé Abdulaziz Abiodun, thank you very much. Agbẹ́sìgá àgbáyé aburú ní sẹ́yìn. Ìwà evangelist nígbà tí tiẹ̀ ṣẹlẹ̀ ó ṣe ságídí. Ọmọ ọlọ́mọ là ránṣẹ́ dé torutoru ìkà ọ̀dájú ó sojú bí kọ̀ǹkọ̀ tí ẹ tẹ̀mẹ́rẹ̀ ìkà. Ìkà nígbà tí wọ́n tọ́ kí ló dé tẹ̀yìn ó ṣe kí ló tẹ̀ láìkì irọ́ gan ẹ lọ yọrọ́ kùnú ọ̀rọ̀ yín náà ẹ̀dẹ̀ ló ní oníṣẹ̀ṣe ìparọ́ oníṣẹ̀ṣe ìṣèjàmbá ìwé evangelist náà ṣebí irọ́ lọ pa mọ́mọ́ríkàsì Agége tó ọlọ́mọ tí ẹ rì mọ́bẹ̀ ọlọ́mọ tí wọ́n fi kójọ nígbà tó di ọ̀ràn sí wọn lọ́rùn tó wà ní station ní Èjìgbò bàbá tó bí ọ nínú ọmọ kíkí bàbá rẹ ọmọ bẹ̀bẹ̀ ìwọ gẹ́ mọ́ bẹ̀bẹ̀. Àbáwọ̀ Ismail Abdulwasi ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun ṣàlàyé bẹ̀rẹ̀ lẹ́fẹ́ gbọ́ ni èyí tí mò ń fẹ́ kó yé wọn bẹ̀ ni wípé ẹnìkan kò tí ẹnìkan kan pé dandan kó wá sí Islam ṣé gẹ́ẹ̀tì mi yé Àbáwọ̀ Ismail mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé ẹnìkan kò tí ẹnìkan kan pé wá gba Islam inna dina indalail Islam ẹ̀sìn tọ̀tọ̀ tọ́dọ́dọ́ ọlọ́run lẹ̀sìn Islam ẹ bá wá lóhun ọgbà ṣé Ismail Abdulwasi olóko mi ṣèbẹ̀ tó bá lóhun ọgbà tó bá díjọ́ ọgbẹ̀dẹ̀ bí ọba bára rẹ̀ yóò máa ràn ibi ọ̀rọ̀ ayé dé nìsín bàbá ẹ jẹ́ àṣewọ́ sí ẹni ọba gbọ́ ọgbọ́n fún rẹ̀ ẹni tí ọgbọ́ ṣe borí burúkú àti ìyábi olóní nǹkan tí mo fẹ́ fàyọ nínú Yorùbá tí mo sọnù mo rò bá ti gẹ́ẹ̀tì pọ́ìntì mi wala tamutunna illa wa antum muslimun kadhalika
qala Allahu tabaraka wa ta'ala fil Qur'ani bọ́lúwà ṣe wí nìyẹn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n rò pé nìkan ń fagídí ti ẹnìkan sínú Islam. No, ẹ̀sìn Islam tó ti kú tẹ́lẹ̀. Ṣé Ismail Abdulwasi alhamdulilayi ó ti yé yín? Èyí tí mò ń jẹ́ kó yé wọn ní pé because a rí i pé bàbá wa ní Fúlàní wọ́n bí ìyá Talọ́lọ́ lẹ́rẹ̀ẹ́ pé ṣé wọ́n fọ́ọ̀sì yín pé wá bẹ̀bẹ̀ ni ìyá ni wọ́n fọ́ọ̀sì àwọn ìyá òun tó ń wí tẹkùntẹkùn ga o. Bẹ́ẹ̀ bá jí abiyamọ àánú ìyá yẹn máa ṣèyàn wàláì tàláì. Ẹ̀sìn Ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀sìn àánú, ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀, ẹ̀sìn dùnnú. Ẹnì kan fọ́ọ̀sì ẹnìkan gbé wá sí Islam. Ayàtọ̀ mọ́ gbogbo wọn láàrin lákòdínù kú àlíyàdín. Fine. Ẹni tí ó wọ ní yóò ṣe wàhálà tó wọ̀. Ẹni tí ó wọ àlìjẹ́nà náà ṣe wàhálà. Yàrá èmi pẹ̀lú orí olè papọ̀ tá a bá dọ́run. Tó bá wù ọ́ ṣiṣẹ́ àlìjẹ́nà, bó wù ọ́ ṣiṣẹ́ náà, nothing concern anybody. Débi pẹ́ẹ́nì kan máa sọ pé wọ́n ń fọ́ọ̀sì èèyàn pé wọ́n ṣe ìsìlámù. Ẹ jọ̀ọ́ admit Ọlọ́run inú mi dùn pé Olúwa ní kó double cross program yìí. Ẹ jẹ́ lọ bẹ̀rù Ọlọ́run o. Ẹ jẹ́ lọ bẹ̀rù Ọlọ́run o. Ẹni tí kálímà la ilaha illallah tí ó bá bóde lẹ́nu rẹ̀ ó ṣe mistake pọ̀ ń wáyé. Ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Kẹ́nìkan ló fẹ́ nígbàgbọ́ nínú igi tọ́mọ̀ ìpẹ́ ẹnìkan lọ́dà tó wá lẹ́nu tó dá gíyàn nítumọ̀ sóhun. Sọ́bà làkà ìmú. Kẹ́nìkan sọ pé odò ló nígbàgbọ́ sí. Ṣebẹ́ nìkan lọ́dà odò kó wá lẹ́nu tó dá odò nítumọ̀ sóhun. Sọ́bà làkà ìmú. Àmọ́ àkókò tá a wà yìí ọ̀rọ̀ yẹn kọ́. Ìwọ tó bá wù ọkọ láròjinlẹ̀ kó ronú pé sánmọ̀ ìṣẹ́bẹ́ nìkan ló dá, ilẹ̀ ìṣẹ́bẹ́ nìkan ló dá, òkè tẹ̀m̀bù ẹnìkan ló dá, igi ọ̀pẹ ẹnìkan ló dá. Báwo lẹ́sẹ̀ wá fi àlẹ́ áníkù lẹ̀ fọ́kànlì màlúùk kẹ́nìkan wá ní èyí tí wọ́n dá tóbi níwájú tòun ju ẹni tó dá nǹkan lọ. Ọmọ ṣẹlẹ̀ pọ̀ ń ju bàbá àwọn lọ sọ sáǹdì létí àmọ́ ìdínà siratal mustaqim. Admit ta lọ́lọ́run mo tún pariwo ẹ̀tẹ̀tẹ̀tẹ̀ báànú ẹnìkẹ́kọ̀ọ́ bá sí ọ jẹ́ káànú ìyá àṣìṣì ta lọ́lọ́run sí ọ o. Ìwọ náà níyà o ọ̀bẹ lọ́run ẹkún fún yẹ o. Admit ta lọ́lọ́run ọ̀bẹ̀lẹ̀ mọ̀rọ̀ ẹni o lọ bóde kọ́ lọ ṣàtúnṣe kí ni jù olówó tó fi jólẹ̀ gan. Tó bá jẹ́ pé ọmọ ọkọ Yorùbá ni ó máa bọ̀ Nàìjíríà kọ́ máa bọ̀ ńlọrin nígbà náà lèmi ó tó mọ̀ pé òótọ́ ọláyà lóòótọ́ ọkùnrin ni ẹ́ máa bọ̀ ńlọrin wá sílùú Ìlọrin gèrè álímì. Máa bọ̀ ńlọrin kọ́ wa lẹ́mi àdìmí ìta lọ́lọ́rẹ̀ kọ́ ọmọ bẹ́ẹ̀bù tó bù ń bẹ̀. Dákú ara ti ẹnìkan kú ibi ọ̀rọ̀ blasisi ẹ̀kẹ́ ìta lọ́lọ́ndé ẹni tí ó bá ti lè mú kú ònú pírọ́gàmù ọkùnrin ẹ ń bá tó ronú pé ó tó fi kún Ọlọ́run di aburú sínú ẹrù ń tọ̀ náà. Ẹ̀fọ́mọ ọlọ́mọ ní followers
ẹ fi pawó, ẹ fi gba gift ní TikTok, ẹ fi gba cat, ẹ fi gba ẹkùn, ẹ fi gba fìlà, ẹ fọmọ ọlọ́mọ gba owó, òun sì wà nù ìbànújẹ́, wà nù àhámọ́. Ẹ gbowó ẹkún, kí ló dé? Ṣé tá a bá ń jàbí ká kú ni? Bàbá wa àgbàlagbà jì ṣé Ahmadu Labib wọ́n ń pírísẹ́ǹtì ọ̀rọ̀ lánàá, wọ́n láwọn fi ìyá ta lọ́lọ́run, wọ́n láwọn fi ìyá yẹn sípò ìyá wọn, wọ́n ní bí ìyá yẹn dé ṣe wọ́n láwọn dẹ̀ tó rántí ìyá wọn. èyí tó mú odidi àgbàlagbà àfa àgbà sọ̀rọ̀ débẹ̀ yẹn, sáàmù pàánù ìyá yẹn ti ṣe wọ́n pin ni. Ìwọ tó wá bòde wá wí wórówóró àti ẹ̀mọ àwọn tí ẹ máa ń tì ń tìkùtì gan. Àwọn aláwọ̀ dúdú orí ìwádẹ̀ máa ń pé bóyá jẹkújẹ tó ń jẹ Germany tó wò jẹ onímẹ́mórì mọ́. Odidi àfa àgbà wí yẹn, President Ògo Ìlọrin àwọn náà dẹ̀ tún sọ̀rọ̀ ọ̀rọ̀ tó nítumọ̀. Àwọn náà níyà ní ẹ̀fọ́ kọbalẹ̀, wọ́n lá ṣiṣẹ́ lórí ẹ̀, wọ́n ní sí ọ̀lọ́ lórí ẹ̀, wà lè bóde àti fáńjẹ́lìsì àràbà òtí ẹ̀ sọ́npata lọ́lọ́mọ bàbá ń bàbá jẹ́jẹ́ ara ẹ̀. Ó ti mú poro tó mọ́, ó ti rí pé ìfọ́ abú tó ń gbé nítorí rẹ̀ ó ti ṣẹ. Ẹlẹ́dàá rẹ̀ ó bí gbogbo yín. Èèyàn kẹ́pẹ́rẹ́ làwọn rí. Àmín ya Allah. Ṣé wà Lukman Akéwùsọ́lá? Bẹ́ẹ̀ni, wàhálà Abdulaziz ta lọ́lọ́run ti ṣetán láti bẹ̀bẹ̀. Kò yẹ ẹ̀rẹ̀nẹ̀dẹ̀ bẹ̀ yẹn. Ṣé o Salaudeen mọ̀ kó wọ́n fi ń pawọ́ ni? Wọ́n dẹ̀ ti mọ̀ pé tó bá ti bóde báyìí, àwọn kan fẹ́ fún ní gift. Wọ́n rí pé ìjì àwọn ti pín tó bá ìbóde. Inú wọn fi ó bóde. Mọ̀ iye àwọn tí ó píntì account number jáde ni. Tí ó fọ ọmọ ọlọ́mọ tọrọ bára. Ọ̀pọ̀lọpọ̀ wèrè mí nú wọn yóò wà ra data 1 gig, yóò máa bẹ́ẹ̀bú, yóò máa ṣépè. Àmín ya Allah. Abibullah Abdulsalam. Àmín, thank you very much, sir. God bless you, sir. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ń bọ́ọ̀dé nù wọn yìí, ìyàwó ẹlòmíì ní control rẹ o. Tíyàwó mi bá ké máa bá ìyá ọmọ gbọ̀n ni o. Tí ń bọ́ọ̀dé tí ń lá ní gbogbo àwọn àfáà yìí o. Tí ń bú àwọn àgbàlagbà yìí o. Ẹnu rí ọ̀ká ìyàwó rẹ̀ nù lé o. Bèlè pẹ́nu rí ọkọ̀ mẹ́. Ayáwó èyí dìdìrín kan, mọ́ gbàgbé ọkọ̀ ọmọbìnrin yẹn, ọ̀dẹ̀ tó ń bèèbú, ọmọ rẹ̀ dẹ̀ ń ké kò sì dọmọ lóhùn. Ọkọ rẹ̀ sì ń sọ̀rọ̀ kò sì dọkọ ẹ̀ lóhùn. Nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ó torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ dẹ̀ ń wé sí ayé rẹ̀. Kí ló dé? Ọ̀rọ̀ míì ti ń bẹ́lẹ̀, ọ̀rọ̀ míì ti ń bẹ́lẹ̀ tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wọn máa wá solúsẹ̀ sí. Malam Yusuf Adépọ̀jù, Malam Yusuf sọ pé kéèsì mi tún dúró de ta lọ́lọ́run lóṣogbo. Ó yẹ ká máa wá àtúnṣe sí, kí wọ́n máa sọ̀rọ̀ àtúnṣe. Ọ̀pọ̀lọpọ̀ wèrè míì tún dákun. Ṣé dandan ni ká bá tọ́mọlàkejì yín jẹ́ kó tó dáa fún yín ni? Ẹ̀yin oníṣẹ̀ṣe yìí. Àtẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà, àtẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà. Nǹkan méjì la fi yanjú ọ̀rọ̀. Bá a bá fi wàhálà yanjú ọ̀rọ̀ tí ó bá yanjú,
ebe yóò sì fẹ̀gọ̀ kún ẹ fi wàhálà yẹjú ẹ̀ gbogbo ọ̀rọ̀ ọbú lẹ sọ wọ́n kidnap ẹ̀ ní o. ṣé Ahmed Ọlárẹ̀wájú thank you very much ẹ̀yin náà lẹ́bọ̀ọ́dẹ wọ́n kidnap ẹ̀ ní o tó bá jẹ́ pé kidnapping lọ jẹ́ lóòótọ́ ṣèjọba Nàìjíríà wà gbọ́ ni wọ́n gbé yẹn lọ station wọ́n gbé lọ kóòtù ẹ̀ pé wọ́n kidnap ẹ̀ gbogbo ẹ̀yin tó ń pariwo kidnap yẹn ṣé ẹ mọ̀ pé ìjọba ń wá ẹ̀yin gẹ́gẹ́ ìjọba ń wá yín ìwọ tó ń pariwo pé kidnap ta lọ lọ́hùn ìjọba ń wọ́ ọ tó ọ̀bà rẹ ni sọ fún ẹ. Sowore wa alaikum salam Aba Isiaq Abdulaziz wa alaikum salam Sowore salamu alaikum ẹ káalẹ́ ṣé wà program ni program la wà inshallah náà náà àpọ́nlé là ń fún wọn. Àwọn lọ́yà àwọn ò tí kó ọ̀rọ̀ fún ìyàtà lọ́lọ́ àti ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtọ́lọ́ ọ̀tọ́ àti fámìlì àti àgbàlá wọn kàyé tó jáde ká gba lọ́yà bí ìfòdà lọ́lọ́ lọ́yà àwọn aláṣẹṣe wọ́n ti ṣe láti ràn tààrà sí ọlọ́run lẹ́wọ̀n. Àwọn lọ́yà tí àwọn lọ́yà àwọn yẹn fẹ́ rán lẹ́wọ̀n. Wọ́n ti ṣe láti ràn lẹ́wọ̀n torí gbogbo jẹ́ pé lọ́kọ̀ọ́ tí wọ́n wọ̀n kọ́ni tí ò lè jẹ́. Bí àwọn fámìlì máa fẹ́ kọ́kọ́ gẹ́gẹ́ bí àti ṣe wàhálà yìí. Tí wọ́n gba lọ́yà mi fún. Ẹ rí i pé ní kóòtù lánàá wọ́n láwọn lọ́yà rẹ̀ wọ́n tún sọ wípé ṣé ilé ẹjọ́ yẹn lè tún gbẹ́jọ́ rẹ̀ bẹ̀ yẹn. Ṣé àwọn pé wọ́n ti ṣe ìyẹn òjá kìlú rẹ̀ tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ni. Wọ́n ní ta lọ́lọ́ ló ṣetán láti sáìn. Allah akbar. Allah akbar. Ọlá ìwọ̀n fàájì òní kan tó ń sọ fún pé orí wọn lọ́wọ́ wọn. Tó dìgbà tọ́lọ́pàá wá lọ bá àgbá ìwọ̀n fàájì òní. Ẹgbẹ́ táyì. Ẹwọ́n lọ́kọ̀rọ̀ ní oyin tètè. Wọ́n gbọ́dọ̀ gba lọ́yà. Ká gba lọ́yà míì torí àwọn lọ́yà yẹn àwọn evangelist àti àràbà wọ́n ti fún ọ lówó pé kébà rán lẹ́wọ̀n. Àwọn tí wọ́n gba lọ́yà ni àwọn lọ́yà ti ṣe wọn ìṣẹ́wó ta lọ́lọ́gbọ́n. Allah akbar. Ọlọ́run ṣàánú wa. Bàbá Ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rẹ̀. Ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí o. Ọ̀rọ̀ rẹ̀ o. Ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí o. You see. Wọ́n ní ìyá Abdulaziz ta lọ́lọ́run. Ìyá yẹn ti lọ fi sí ọmọ rẹ̀ jẹ́ lọ́dọ̀ bàbá àwọn òkúta agídí pé Azeez ta lọ́lọ́run ó lóun ṣetán láti kọ́ bọ̀wé kóun ò ní dẹ́rú ẹ̀ wò mọ́ tí wọ́n bá dẹ̀ gbọ̀n láàyè òun ṣetán àti ṣe live láti bẹ gbogbo ẹ̀wọ̀n èèyàn tó ń bú ìwọ admin sọ ọgbọ́n báyìí evangelist ìkà ọ̀dájú abiyamọ sọ ọgbọ́n báyìí bàbá àràbà aláfọ̀ṣẹ́ bàbá àràbà aláfọ̀ṣẹ́
ṣé ẹ gbọ́ báyìí Abdulaziz ta lọ́lọ́run ó lóun ṣetán láti kọwọ́ bọ̀wé ọ̀rọ̀ yẹn ni wọ́n sọ fún mi kọ́là tó pè wọlé yìí wọ́n láì sí lọ́wọ́ kọ́ ọ́bẹ̀ wọ́n sáì pé ó tó bú ẹnì kankan mọ́ láyé òun ó tó bú ẹnì kankan mọ́ láyé òun kọ́dà bí wọ́n bá fún un láyé olóhùn sí live ẹ jọ̀ọ́ ẹ bá ní pè wọlé direct nẹ́bà tẹ́ máa pè sí rèé ẹ jẹ́ àgbà kọ́. nọ́mbà tẹ́ máa pè sí nìyẹn ó ètì àpè dàrẹ́ẹ̀tì ni o ẹ má ti pè WhatsApp nàbẹ̀ eléyìí o ó ètì o 3382 3347 ọ̀rọ̀ tí ń lọ ìkílẹ̀ yìí náà rí sí kílẹ̀ lè já wa sí. kọ́là tí wọ́n pè wọlé nísìnyí wọ́n ní àwọn lọ́ọ̀yà tí wọ́n gbà fún ta lọ́lọ́run àwọn evangelist àti àràbà àti àdìmí làwọn lọ́ọ̀yà yẹn ń ṣiṣẹ́ fún. Wọ́n ṣiṣẹ́ bí ta lọ́wọ́ ṣe bóde iṣẹ́ kẹjọ mọ́ tètè parí kí wọ́n lè máa rówó gbà ni wọ́n ń ṣe ẹjọ́ pè wọlé ẹjẹ́ ká pè wọlé 080 3382 3347 ẹjẹ́ kájọ dá ṣètò ẹ̀ pè wọlé ẹ̀dá ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀wùwà rẹ̀ nítorí ọ̀la o ọ̀la ọmọ ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfi Olúwa ẹ̀dá sọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀la ẹ̀dá ìwà rẹ̀ nítorí ọ̀la o ọ̀la ọmọ ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfi Olúwa Abúdóhù Kàbírù ẹ̀yin náà wò ṣé Kábírì ní ọ̀nà àbí Kàbírù ẹ tún máa gbọ́n tí dídìrín ara àwọn ọ̀tá ta lọ́lọ́run rèé ọlẹ́yìn alákatakítí ẹ̀sìn ẹ máa gbọ́ dídìrín ṣé mùsùlùmí ní sálákatakítí nìsín àbí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin aláṣìṣe tẹ́ ẹ wà ní oníṣẹ̀ṣe aláṣìṣe pọ̀ ní ẹ̀yin oníṣẹ̀ṣe irú wọn ni wọ̀ yìí ìwọ tó ń táìpù rọ́bìsì yìí ṣé wọ́n lè bú bàbá rẹ kára rí ọbalẹ̀ tó bá jẹ́ pórí rẹ wá pé adúrú tí ìyàlá sísá lọ́lọ́run ṣe lánàá àtọ́ni ṣé bí wọn náà níye bẹ́ẹ̀ nìkan ló bí ọ ṣé ọbẹ̀ lọ́rùú wàhálà bẹ́ẹ̀ yẹn fún yẹ ìwọ wèrè ó tún táìpù alákatakítí ó tún táìpù rọ́bìsì ẹlẹ́dàá ta lọ́lọ́run ni ó fèsì fún ọ ẹlẹ́dàá yá sísì ìyá yẹn ti ń sunkún kiri ẹlẹ́dàá yá wọn fèsì burúkú fún ọ ẹ̀yin ìkà yìí wọ́n ní ká ẹ jogún omi ẹ̀ ń ṣagídí wèrè gbogbo ẹ̀ náà lẹ́dẹ̀ẹ́sẹ̀ tí ò tú tata ẹgbẹ́ tútù gbé tútù ewúrẹ́ lọ jẹ́ ẹsẹ̀ ẹbu ewúrẹ́ lọ jẹ́ ẹbẹ̀ sùn lọ́wọ́ odi kọ̀ ẹbẹ̀ ògùn lọ́wọ́ odi tìpọ̀n láwọn àkókò kan ẹbẹ̀ ń parọ́ tẹ̀lé ẹran ara lọ Ìlọrin ìlú Ìlọrin èmi tí mò ń sọ̀rọ̀ ìgan ṣé mi wà nú ẹ tẹ́nìkan lè fara alẹ̀ mọ́ tá mú okò ara nù yín sẹ́yìn morúkọ ara tá mú okò ẹnu yín ẹ̀yin wo mélòó lára yín. ewé àtẹgbò tọ́lọ̀ ń jọ dá fún gbogbo aláǹfààní sẹ́wà sọ́dọ̀ lọ́hùn ni èmi ò pọ̀ oògùn òsì ogun bẹ́ tí ń jẹ́ fẹ́ni tó bá gbà ìpele ilaha illallah gbogbo ẹni tí ọba ti gbà pọ́lọ́ ń bẹ oògùn ò lè jẹ́ fún ṣé wí àtẹgbòjọ lọ́hùn lọ ni ẹ máa gbọ́n tí dídìrín type
ẹ máa gbọ́n tí ń tẹ́pù alákatakítí ṣé mùsùlùmí ní jà nísìn nígbà tí àràbà bàbá rẹ nígbà tí ń bọ́ bàtà tí ń ṣépè fún àṣìṣì tá a lọ lọ́hùn etí gbogbo yín di àbójú yín fọ́njọ́ náà tí ń sọ pé bàtà ló ń bọ́lẹ̀ yìí ètò ti ẹ̀ retí ní káwọn mùsùlùmí kán wá gbé àṣìṣì tá a lọ lọ́hùn kán wá pé ilé ẹjọ́ yá kán wá pé on the 5 ta ní dájú ẹ bọ́ra wèrè ọ̀pọ̀lọ irú ìwọ wèrè yìí ọ̀gbọ̀ngbà náà ti ń gbé ṣépè sọ ọ̀gbọ̀ngbà náà orí ńgbà táràbà ń gbé ṣépè táràbà ń fún lọ́ndì 5 ibo lọ wà ńgbà náà ṣé tójú ẹ bá fún etí ń dùn ọgbọ nígbà táràbà ń sọ pé ta ni ó dájú ẹ bọra sọgbọ nígbà adájọ́ tí ó wà dẹjọ́ bọra ń dá nísìnyí ibo wèrè yìí fọkọ sí ẹ̀yin bàbá wọn ògo lórí látòrí pírẹsidẹ́ǹtì wa bàbá Sheikh Alhaji Murtada bàbá ń Bariga bàbá ń Bariga ìdààmú ò ní kàn yín láéláé ẹkún ò ní parí ẹ̀rín yín ọlọ́run ọlọ́run pé ọmọ ọkọ ní ẹ̀ní ráre ẹjọ́ mo tún rọ̀ yín ẹ má jẹ́ àwọ̀ mẹ́sẹ̀gì tàwọn wèrè yìí o ẹ má jẹ́ àwọn láìfù tàwọn wèrè yìí ẹjọ́ ẹ̀yin ọ̀gá wa ẹ bá ní pìtì ìyá ta lọ́lọ́wọ́ yìí mo ti sọ fún Ibrahim Adégbọlá ẹgbẹ́ kó bóde kó lọ sí live kárí olórí ẹbí wọn ti ṣe live àwọn evangelist yìí kò lè bóde bẹ̀bẹ̀ torí kò wù kí ta lọ́lọ́wọ́ kú ọ̀nbẹ dédé ìrìn òpònú ẹ̀ ọwọ́ pé nígbà tí ẹ bá change bẹ́ẹ̀lì ẹ̀ lọ́wọ́ tó bẹ̀bẹ̀ orí ẹ̀ ti dàrú ẹ̀ wò lẹ́gbẹ́ tó ń bá sọ̀rọ̀ nígbà tí ẹ délẹ̀ ó ṣe é sọ pé kí bàbá rẹ ọmọ bẹ̀bẹ̀ kó o pé wọn náà lè bẹ̀bẹ̀ ó ní ìgbà bá tó gba bẹ́ẹ̀lì ẹ kó o wá wò bóyá ọ̀bọ̀ ń bẹ̀. ọ̀gá mi àgbà Dr. Ahmad Alifulani Ọlọ́runrẹ̀wájú wọ́n láwọn yá símú kàmínà ẹjọ́ Ubaidu lákùn nárìjú rìdákùn wáfàdì lákùn. ṣé Ahmad Alifulani Ọlọ́runrẹ̀wájú mo ń fi ọba tó ní báyìí ẹjọ́ máa bá ní dá tútù sí ẹ méjì àwọn tàwọn wèrè yìí o wọn ní nǹkan kan tí ẹ fẹ́ ṣe ẹ̀mí wọn rán arákùnrin yẹn lẹ́wọ̀n ni wàláì ẹ̀mí àdìmí ìta lọ́lọ́run èrú ẹ̀ ní pé kíta lọ́lọ́run ẹsẹ̀ wọn evangelist èyí tí ń wù lẹ́mìí ẹ̀ ní pé kíta lọ́lọ́run ẹsẹ̀ wọn àràbà èyí tí ń wù àràbà ní pé kíta lọ́lọ́run ẹsẹ̀ wọn ẹlẹ́dàá ìyàtọ̀ lọ́lọ́run ò sì ní jẹ́ ọsẹ̀ wọn àlùbáríkọ̀ọ́lá pọ́nlá àlùkùrìyà. bàbá mi àgbà àṣẹ Ahmadu Labibu ìjọba wọn anakumullah mo fi bàbá yí àgbà lágbàjì mo fi bẹ̀ yín mo fi ìfẹ́ tẹ́ ẹ ní sí ìyá yín bẹ̀ yín ẹ tún wí láàrin ayé lánàá ẹni bí ìyá yìí ṣe ń sunkún ìyá ta lọ́lọ́run dẹ̀ mú ìrántí ìyá yín àmọ́ gbọ́ báyìí omi sì ń bọ́ lójú mi èmi gẹ́ tí mo jókòó yìí kò sí téèyàn lè ṣe sí mi tó bá fi ìyá mi bẹ̀ mí kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ Fatima Táyọ̀ ní ìyá mi lè fi mọ́ mi bá yẹn ṣeré abiyamọ lọ́jọ́ tó le abiyamọ lọ́jọ́ ogun abiyamọ ní gbogbo gbà kọ́lẹ̀ ń jẹ́ mi ìyá mi ó gùn fún mi kọ́ bá ti pa fún mi báyìí. ọ̀gá mi ìjọba mo fi ya yín bẹ̀ yín ẹ jẹ́ jẹ́ àwọ̀ ìyá tí ń sunkún kiri látàná yìí ẹ jọ ṣé wà sàkámà mo kí yẹn kú iṣẹ́ takuntakun sàkámà ẹ kú iṣẹ́
ẹ kú ètò àti àtò Islam, ẹ̀sìn àlàáfíà yóò ní sẹ́lẹ̀sẹ̀. Ẹ jọ̀ọ́ torí tọlọ́hun ẹ má jẹ́ àwo tàwọn kàyé o, wọn àti ìsọ títa lọ́lọ́run ṣe fún wọn ni o. Ifun mo nígbàgbọ́ pé àwọn Biafra ẹjọ́ ọ̀kà ńlá àwọn wọ̀nyí rò fáwọn Biafra ni lọ́jọ́ àwọn Biafra ọmọ fún support. Mo wá kí bàbá wa ọba ìlú Ìlọrin bàbá wa ọba ìlú Ìlọrin wallahu yasimuka minan nas. Ẹ kọ́kọ́ bá ṣe séwù náà fún bàbá wa ọba ìlú Ìlọrin. Séwù wallahu yasimuka minan nas wala ta'afu darakan wala takasa. Bàbá ọba ìlú Ìlọrin, mo fi bàbá yín àgbà bẹ̀yìn àṣẹ alim, ẹ jọ̀ọ́ ẹ bá ní wo ti ìyá àlùbáríkà yìí, ẹ bá ní wo tábíàmọ́ yìí, ẹ wo ẹkún tí ìyá ìsùn tójú fi wú, tóhùn ìyá wa ìfi àánú abiyamọ ṣe mí. Ẹ jọ̀ọ́ ẹ bá ní mójú kúrò fún Abdulaziz ta lọ́lọ́run. Bàbá sí mi mọ́mú àgbà nílùú Ìlọrin, akramakallahu karim wallahu yasimuka minan nas. Ẹ jọ̀ọ́ mo fi Kùránì tẹ́ gbà fún tí ò sígbà tẹ́ pè tí ò dá yín lóhùn. Báyìí mo fi bẹ̀ yín, gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ẹ̀fọn ni wọ́n, ẹ̀fọn ni wọ́n tí ò sí nǹkan kan tó lè dá ṣe. Ohun ẹ̀fọn ni ẹjẹ́ àfọ̀hún wọn ṣe tí ò ṣe gbọ́ létí. Ohun ẹ̀fọn pàṣẹ tí ó gbọ́ ohun ẹ̀fọn tí ò ní fẹ́ pàdánù kì í sóhun téèyàn máa ń fẹ́ gbọ́ létí. Gbogbo ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin, ẹ̀bùtò ìdórí Alhaji Zakirullah Ọ̀kanlọ́mọ Adébárè, ẹ jọ̀ọ́ ẹ bá ní mójú kò fún ta lọ́lọ́run. Wòlíì ọmọ ọba wa, thank you very much. Bàbá wa Ìmáàmù Mọ̀lẹ́ Ṣéhù wallahu yasimuka minan nas. Bàbá mi Ìmáàmù Gàmbàrí, ẹ jọ̀ọ́ máa bá táìpù, ẹ jẹ́ máa pe àwọn bàbá mi yìí. Àmín ya Allah. Wòlíì ọmọ ọba wọ́n ti bá ń ṣàdúrà fún ìyá mi, àmì o, kọ́lọ́ má lù ìyá mi pa o, èmi aláàjì ọmọ aláàjà. Bàbá wa Ìmáàmù Gàmbàrí, ẹ jọ̀ọ́ torí tọ́lọ́hùn bẹ́ẹ̀dù lákùn náírà ju rìdákùn wáfàdì lákùn. Bàbá wa Jẹ́nẹ́sì àgbà fún gbogbo ìlú Ìlọrin, bàbá wa Ṣéhù Sànú Ṣéhù Ubaidu lakun nariju ridaku wafadi lakun. Bàbá wa Mufti al-Am Sheikh Suleiman Faruk Oníkìjìpá, wallahu yasimuka minan nas. Ubaidu lakun nariju ridakun wafadi lakun. Ẹ jọ̀ọ́ èmi àti ọba Solomonu wallahi àjọ sọ̀rọ̀ lánàá ní TikTok ní live. Ọba Solomonu ní gbogbo àwọn bàbá wa nílùú Ìlọrin ó ní kí wọ́n má wo àwọn tí ń sọ̀rọ̀, ó ní kà ní wọn. Bàbá wa Dáńbọ̀rọ̀nù, bàbá wa Dáńbọ̀rọ̀nù nílùú Ìlọrin
ubaidu lakun nariju ridakun wafadi lakun ẹjọ́ ẹ bá ní mójú kúrò fún ọmọ yìí bàbá sí ìmọ̀mù ìlú Ọ̀fà ọlọ́mọdé tí bàbá náà bàjẹ́ bàbá ìmọ̀mù Ọ̀fà ti wí wọ́n ní kí mọ́tò ọ̀pá ọ́ kí mọ́tò ọ̀gbá ọ́ dájú kọ́ ẹ̀sẹ̀lú Ìlọrin lọ sí ìṣòro àwọn wòlíì Ọlọ́run sọ̀rọ̀ ẹni sọkúsọ ni wọ́n ń sọ ẹgbẹ́ tutù kò tún kankan ẹbọ èṣù kò ṣe ìlú Ìlọrin ètùtù tá ń gbé tí ò lè kú òǹbàdàn èṣù tá ń bọ tí ò lè kú òǹbí ẹgbẹ́ sí yẹ̀yẹ́ ìtújẹ ẹfìrò bákan náà ni ẹgbẹ́ eégún gbogbo ẹ̀ lẹ́sẹ̀ kí là bá jáde kí là ṣe yọrí kẹ́fà takìtìlù kútàláà kẹ́fà takìtìlù kútàláà bàbá wa àgbà ní pàkátà ẹjọ́ ubaidu lakun nariju ridakun wafadi lakun bàbá lágòrò ọlọ́run jẹ́ yìí bàbá ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ̀sìn àlàáfíà yẹn ọlọ́mẹjì ọ̀sẹ́ lẹ́sẹ̀ ubaidu lakun nariju ridakun wafadi lakun ẹwọ́n náà pípọ̀ sẹ́ni kẹkẹtẹ yọnu sí tí ò ní pàdé ìyọnu Ọlọ́run ìlú Ìlọrin bàbá wa ní bá ní ubaidu lakun nariju ridakun wafadi lakun bàbá mi àgbà òkúta gidi wòlíì ọmọ wòlíì akọni ọmọ akọni ọmọ tẹkùn bá bí ẹkùn ní ọjọ́ ọmọ tẹkùn bá bí ẹkùn ní ọjọ́ bàbá mi àgbà òkúta gidi ubaidu lakun nariju ridakun wafadi lakun ẹjọ́ ẹ bá ní mójú kúrò fún Abdulaziz ta lọ́lọ́run wọ́n ti tọ́ ọ̀nà ti pín wọ́n fúyẹ́ ẹ rí pé evangelist òun náà láwọn ọmọ ogun àsọmọ àlè rẹ lè bóde pé ọmọ ogun bàbá wa àgbà láyé gbà mí ubaidu lakun nariju ridakun wafadi lakun bàbá mi àgbà lágbàjì anakumullah bámi àgbàlagbàjì àgbà ubaidu lakun nariju ridakun wafadi lakun àmì o wòlíì ọmọ ọba wà mo sì àmìnà kọ́lọ̀ ń jámi ìyá mi gún pẹ̀lú àlàáfíà àti dùnú kọ́lọ̀ mọ́dẹ̀jẹ́ ó fojú sunkún ọmọ ẹsẹ̀ mo dúpẹ́ gẹ̀jẹ̀ jazakumullahu khairan. bàbá wa àgbà ládàńgbá bàbá wa àgbà ní àdáńgbá ubaidu lakun nariju ridakun wafadi lájọ lórí ọ̀rọ̀ Abdulaziz ta lọ́lọ́run ayé bàbá wa bámi àgbàlagbàjì ẹjọ́ mo fi ọba tó ní bẹ̀yìn wàláì mo rí ẹkún tí ìyá àṣìṣì ń sun bí mo ṣe wà yìí tí mo bá jáde tí mi bá tí ìwọlé ìyá tó bí mi ò ní sùn tó ń tọ́jú orí ẹ̀. bàbá wa ṣé ò ní gẹ̀ẹ́ríà tí mo bá jáde bọ́jú orí mi ṣe tó yìí tí n bá sọ fún ìyá tó bí mi pé ó di ijọ́ kejì wàláì má mi ò ní sùn mo fi tìyá mi jọ́ọ̀jì ìyá ta lọ́lọ́run ni. bàbá wa Àgbàlá Lóore
ẹjọ́ òbẹ́ẹ̀dù lákùn nẹ́rí ju rí dákun ọbàdì lákùn. Bàbá wa àgbà Olúkodò ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi dá owó àánújọ fábùlà sísì. Bàbá Àgbàlá Gẹ́gẹ́ bàbá mi Àgbàlá Gẹ́gẹ́ ọlọ́run jẹ́ rí àgbàlagbà pẹ́ ọlọ́run bá lékún àlàáfíà tànú àti bùkún bàbá ẹjẹ bá wọn dárí Abdulaziz bàbá mi àgbà Sheikh Kamaluddin Al-Adabi ẹ bá mi dárí jì ẹ ṣàánú gbogbo abiyamọ ayé bí mo bá tíráàmù mo ṣe wà yìí kọjá pé tí ìyá mi mà pé ní déńjọ náà wọ́n pè mí tí ń fi sọ fún ẹ kí mo ti fẹ́ sùn ni náà so tí n bá tí sọ kí mo fẹ́ sùn wọ́n á máa pè mí ni. bí Abdulaziz ṣe wá ń bí ọwọ́ àwọn ìyá tó bí inú orí kò rí pé kọ́mọ kọ́ndíṣẹ́ tó wà inú abiyamọ ní dùn ẹ̀yin wèrè yìí ẹ̀ẹ́dẹ̀ ṣàánú ìyá yìí ẹ tún wà lórí kọ́mẹ́ǹtì ibú ẹ tún wò tó wòrò ìwọ náà irú dààmú tí ìyá Abdulaziz ẹ̀kẹta lọ́lọ́run rí bẹ́ẹ̀ lọ́n kí ìyá rẹ̀ náà ríru ẹ̀ bẹ́ẹ̀ lọ́n rú ẹ̀ fún yẹ ẹ̀. ìwọ tó àbá níyà bẹ́ẹ̀ lọ́n rú ẹ̀ fún bàbá ẹ̀. ìwọ evangelist ìwọ bóde kó onírú dààmú tí ìyá ta lọ́lọ́run rí ìwọ náà bẹ́ẹ̀ lọ́n fún irú ẹ̀ fún bàbá rẹ̀ ẹ̀yin ìka yìí. Bàbá wa ìdásọ̀ láti àlìyànmùláyọ̀ mẹ́rin ẹjọ́ àfi ọba tó ní bẹ̀yìn. Bàbá wa kò kéwù kò béèrè àfáàgbà àfi bàbá sí alímì bẹ̀yìn. Bàbá wa àgbà àfáàgbà ní sọ̀rọ̀ àti bàbá ṣe wá ní mi bẹ̀yìn. Bàbá wa àgbà bí ń gbọ́ rẹ̀ àfá àgbà àti bàbá ṣe wá ní mi bẹ̀yìn. Ẹ bá ní fàánú gbàgbà sísá lọ́lọ́run. Etí ìyá ta lọ́lọ́run tí wọ́n dẹ́wò látàná yìí àfi kí ìyá yóò dé bàdàn kí wọ́n dẹ̀ lọ àdúmí wọn kẹ́lọ fún wọn ní tọ́jú abiyamọ. Ṣé tí ìrònú la fẹ́ sọ ni? Àbí tẹkún? Àbí ti àròkàn? Bàbá wa Jọ́ngọ́lọ̀ nílùú Ìlọrin, Ubaidu lákùn, náírà ju ìrìdákùn wà fàdílákùn. Ẹjọ́ bá ní dárí Abdulaziz. Ẹ ti jú ìyá tó bí mọ́lá ẹ bá wa ti jú ọba tó ní mọ́lá ẹ wá bá ní ti jú Al-Qur'ani tẹ́yìn gbà fún tí gbogbo àwọn ọmọ yìí náà ń tẹ̀lé yín ẹ bá ní ti jú ẹ̀ mọ́lá. Bàbá wa Jọ́ngọ́lọ̀ ṣé wa Suleiman Hasan Alabi aburú òní sẹ́yìn ẹnu ẹ̀yin tẹ́ ń pa àwa mùsùlùmí ló ń jàgídíjàgan àfa àwọn àgbà kẹ́ni wọ́n fún mi lóko ọgbọ́n bàbá wa yìí ẹ̀yin tẹ́ ní mẹ́mórì Islam ẹ̀sìn àlàáfíà ní ẹ̀sìn ìdùnnú. Bàbá wa Àsúkútí báàmì Àsúkútí ẹjọ́ ẹ bá ní fàánú gba Abdulaziz ta lọ́lọ́run ẹ bá ní dáríjì ẹ dákun ẹ bá wa dáríjì. Ẹ bá wa wo tọ́lọ́ mọ́lá ẹ bá wa dáríjì. Bàbá wa sọ lọ́gbẹ̀rú ọlọ́wọ́ ò jẹ́ ọlọ́wọ́ àgbàlagbà pẹ́. Bàbá wa ò ní mọ́sà ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa. Abdulaziz ta lọ́lọ́run ó là ń torí ẹ bá ní tíjú ìyá rẹ̀
ẹ tijú ìyá rẹ̀ mọ́lá. Bàbá wa Kéyédé láìláìlá sọ́ǹgbọ́ báhùn ìlú wo ni gbogbo àwọn èké èèyàn àwọn àmì Ọlọ́run báyìí wà tó dàbí ìlú Ìlọrin à ń kọ́ fún yẹn ń parẹ́ àwọn onítẹ̀sán tí ń pè Ọlọ́run àlìyọ́mù láyọ̀ mẹ́ni. Bàbá wa Màyákí láìláìlá Ọlọ́run wọ́n lálùbáríkà gbogbo bàbá yìí tẹ́mi náà ń dá lónìí Ọlọ́run jáyè mi ọrọ̀run Ọlọ́run rán sí àánú rẹ̀ sẹ́mi náà mo fi orúkọ àwọn bàbá yìí máa jẹ ìbùkún àti dùnú àtàánú nínú ayé mi inú iṣẹ́ mi. Bàbá wa ṣé wàá báyàwó bàbá ẹjọ́ àfi bàbá ṣé wàá ní mi bẹ̀yìn ẹ bá ní dárí jàmbá sísá lọ́lọ́run ọmọdé ní í ṣe é ó rò pẹ̀lú Ìlọrin dàbí gbogbo ìlú ni ẹjẹ́ àsòótọ́ ọ̀rọ̀ ẹ̀bùn tọ́lọ́run fún lúkọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Gbogbo yìí bàbá wa yìí ẹ jọ̀ọ́ ẹ ti jú Ọlọ́run mọ́ ìyá àdìlà sísá lọ́lọ́run ẹ bá ní ti jú ẹ̀ mọ́lá mo mọ̀ pé kéèsì yìí ṣe kéèsì tó lè tọ́sẹ̀ kẹtẹ́lẹ̀ Sowore wà nú ẹ̀ tó kọ́kọ́ dá wàhálà lẹ̀ ó ń dà mọ́ tágbùrú ẹ̀ mọ́ Sowore ó ń dà ó ti dá wàhálà tí ó dá lẹ̀lẹ̀ ó ti forí mú kùn ó ti forí mú kùn. Gbogbo àyè bàbá wa Ubaidu lákúnà rí jù rí dákun wà fàdí lákún. Bàbá wa ní mọ̀sí ń gbá Ubaidu lákúnà rí jù rí dákun wà fàdí. Mo fi èdè àkọ́ iná pé àfáà mi bàbá mi àgbà ní ilé alákà nílùú Ìlọrin ibi tí mo ti parí Kùránì nínú. Ilé alákà nílùú Ìlọrin ibẹ̀ ni mo ti parí Quran ní 1984 ibẹ̀ mo ti parí Quran. Bàbá wa bí kan Ọlọ́run járí gbogbo ẹ̀yà àgbàlagbà pẹ́ Ubaidu lákùn ẹrú kékeré ni wá fi sí ọmọ gbíní sí tọ́múrùn lẹ́nu ẹ̀ náà jù rí dákùn wà láìyọ́nù yín là ń wá nítorí àbìlà ṣíṣe kẹta lọ́lọ́run ọ̀bẹ gé ọmọdé rẹ̀ lọ́wọ́ ó ju ọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe tí ó ṣe ẹ̀yin bàbá wa ẹjọ́ ẹ bá ní tijú ìyá ìmọ̀lá. Inú mi dùn pé láìfù yìí àdìmí rẹ̀ náà ti wọ́ bẹ́ẹ̀. Ọdẹ sọ̀rọ̀ gidi bó ti ẹ̀sẹ̀ pè ní ìwọ ọ̀kan kò nítumọ̀ sí mi. Torí mi jáde fàtúnṣe ni. Ẹ̀jẹ̀ ní fúlọ̀tì lára ẹnì kọ̀ọ̀kan wa náà. Bàbá mi àgbà jí kò bí wọ́n láwọn yá sí mú kàmínà nọ́ọ̀sì. Bàbá wa àgbà alánàmú gbogbo ẹ̀yin bàbá wa àgbà nílùú Ìlọrin Ubaidu lákùn náírà ju rí dákùn wá fàdí lákùn bàbá mi àgbà nílé Tápà àwọn àfọ àwọnù bàbá àgbà nílé Tápà nílùú Ìlọrin Ubaidu lákùn náírà ju rí dákùn wá fàdí lákùn Balógun Fúlàní ẹjọ́ bá ń dákọ̀ gbogbo Balógun mẹ́rẹ̀ẹ̀rin. Bàbá wa Balógun Fúlàní ìlú Ìlọrin mo bàbá ṣé wàá ní mi bẹ̀yìn ṣéwù. Bàbá Balógun Gàmbàrí nílùú Ìlọrin. Bàbá Balógun Alánàmú nílùú Ìlọrin. Bàbá wa Balógun Ajíkòbí nílùú Ìlọrin
ubaidu lakum nariju ridaku wafadilakum. Abdulaziz ta lọ́lọ́run ọmọ yín ni ẹ tún gbọ́ ọ̀rọ̀ tí ìyá ta lọ́lọ́run sọ ọlọ́mọ mà dàbí àmọ́ láàmú o kò sẹ́ni ẹ̀kan tó máa rí ẹkún tí ìyá èso lánàá tó bá jábí àmọ́ àánú òsì ẹ́. Ẹ̀dẹ̀ wá tó bóde àdúmí ọ̀dẹ̀ ń bóde ọ̀dẹ̀ tó ń wú yánmọ́yánmọ́ ṣé béèyàn ló bí ìwọ náà ìwọ àdúmí ìta lọ́dọ̀ ṣé bó níyà ṣé bí bàbá kan ló bí ọ ìfàjẹ́lìsì káàtì ẹ̀ pé yẹ ti kú ṣé bí bàbá rẹ wà láyé ṣé wọn náà bẹ̀rù ìdààmú bẹ́ẹ̀ fún bàbá ẹ irú ìdààmú wàhálà tẹ́ ẹ kó ya ta lọ́lọ́run sí sọ ọbẹ̀ lóòrùn rẹ̀ fún bàbá rẹ araba àgbàyà lẹ́yìn araba àgbàyà ni ẹ ìwọ náà lọ́gbọ́n ọmọ ọlọ́mọ lépè sọ ọbẹ̀ lóòrùn ìdààmú bẹ́ẹ̀ fún rẹ sọ ọbẹ̀ lóòrùn ẹ̀fọ́ mẹ́. Mùníràtù Àyìnlá ìyá wa Mùníràtù Àyìnlá nígbà tí kíni máa mo tún rántí bí ìyá wa ṣe pàfọ́ọ̀mù lánàá atóní ẹkún dẹ̀ tún gbọ̀n mí ṣé báwa náà bímọ ṣé bá lóbi abiyamọ onírúurú ó dùn kọ́mọ rẹ̀ wà láhàámọ́. Abiyamọ wo nínú ẹ̀dùn bẹ́ẹ̀ bá bí 100 ọmọ gan ta ni ó wù kíkan sọnù bẹ́ẹ̀ ẹ̀yin aláṣìṣẹ́nu ó ń ṣẹ̀ṣẹ̀ yìí ó tiẹ̀ tó yìí wèrè obìnrin kan yóò kó lẹ́kì òfò kọrùn dìdìrín kan náà bóde ó pọ̀ ń gbé ẹsẹ́ tí ó rí òun ó ń gbé ẹsẹ́ pé ọmọ òun kankan gbọ́dọ̀ di mùsùlùmí kò gbọ́dọ̀ fẹ́ mú ta ni wá wèrè ta ni wá wèrè ní Islam ta ni wá wèrè ta ni wá rọmọdọ́mọ rẹ ní Islam ọyọ lọ wọlúgbò ní kó o gbẹ̀rẹ̀ dínà rẹ kó o gbé sẹ́pẹ̀ kọ́dà kó o ní ká má kí mùsùlùmí ẹ̀yà aláìmẹ̀ tọkàn ti faná lé kókó torí náà ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù báyìí lọ lónìí. Bàbá Sheikh Musa Agboola gbogbo ẹ̀yin bàbá ẹ jọ̀ọ́ wal afu li rasulillah bàbá wa àgbà Alifulani Ọlárẹ̀wájú Dr. Alifulani Ọlárẹ̀wájú ẹ̀mí yóò gùn o inú àlàáfíà tọ̀pọ̀lọpọ̀ àsìkò ẹ kú akitiyan ẹ kú àtúnṣe ẹ̀sìn ikú tọ́yàwó ní pa ẹ́ mọ́ wa lọ́wọ́. Bàbá Sheikh Buhari ọmọ Musa Ajíkòbí wà ẹkùn aláyà bí òkè bàbá Sheikh Saheed Ọláwùmí ayé bàbá wẹjọ ẹ bá ní pa ìpọ̀tọ̀ kó dèwú lórí Abdulaziz ta lọ́lọ́run kó rí tù sílẹ̀ ẹ má wo tí ó gbọ́ wèrè tí ń kọ́mẹ́ǹtì yìí ẹ má wo àwọn tí ń ṣe live kò sí nǹkan kan tí wèrè wọ́n ṣe ní òkú yẹ o lẹ́yìn ikọ̀ fasọ̀yà kọ́ dagboru. Bàbá wa ní àgẹ̀ bàbá wa Isa Alifulani èèbó tẹ́ ẹ kọ́ yìí tóbi jù mí lọ mo ti sọ fún ti pẹ́ pé I am a primary 5 graduate àwọn ọmọ orí pé àdúrà lẹ́sẹ̀ ọlọ́run láàpọ̀ lálùkúdá aburú òní sí ẹ̀yin náà
ẹran ara ni wàláì bẹ́ẹ̀ ṣe wò mí àwọn èèyàn mi nílùú Ìkirè mọ̀ mo ti lọ sí station rí ta lọ dá wàhálà lẹ́m̀bẹ̀ nítorí kíni torí kí wọ́n fẹ́ máa ráìdì àwọn àfáà kan ọlọ́pàá kan ní ẹni wá suspect ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹni tó bá fẹ́ wádìí ẹ̀tọ́ ọba mọ̀ Ìkirè bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tẹ̀blígì bẹ̀ wọ́n ní ọlọ́pàá kan wá suspect wọ́n tí ilẹ̀kùn ń jálẹ̀kùn ó wá lọ sílẹ̀kùn yàrá kan ó wá jẹ́ yàrá tẹ́lẹ̀ àwà lẹ́lẹ́yà bá ní ẹlẹ́yà yẹn wá ní kí ló tó sílẹ̀kùn wọ́n ní ọlọ́pàá yẹn gbá ẹlẹ́yà létí ọ̀rọ̀ yẹn wá di wàhálà àwọn ọlọ́pàá tí tó kó àwọn èèyàn mẹ́rìnlá 14 wọ́n tì wọ́n mọ́lé kọ́ọ̀lù lásán ni mo gbọ́ ní ọba ní aláàjì kó mọ́ dùn àwọn ọlọ́pàá kan mọ̀ gbá ẹlẹ́yà létí wọ́n tún wá ti àwọn àfáà mẹ́rìnlá mọ́lé wàláì rọ́bùlì kábà means bẹ́ẹ̀rẹ̀ pé irú ẹlẹ́yà wo sẹ́lẹ̀ àsùnmù torí ọkọ̀ ẹlẹ́yà ni mí sùmọ́lájì mọ́mìnì dàní mi tùbí kọ́ mi bẹ́ẹ̀rẹ̀ mo kẹ̀wù bọ́rùn mo bọ́ sínú mọ́tò mo sínú ọkọ̀ ojú tó ń kẹ́ mi pé ọkọ̀ ọ̀pẹ̀ kí n tó débẹ̀ mo gbé báìkì ní níjọ́ náà wàláì rọ́bùlì kábà gbogbo àwọn mẹ́rìnlá tí ẹ tì mọ́lé wọn ọjọ́ náà la kó wọn jáde nínú ayẹyẹ náà without 5 naira ní station nílùú wa Ìkirè lọ́dún náà bàbá ṣẹ́fì ìmáàmù ìlú Ìkirè wọ́n gbé ọ̀pá ìmáàmù ránṣẹ́ sí mi mọ́dẹ̀ sọ́mọ́ tí ẹ gbọ́ pàmò ní ẹdúró báyìí gbogbo àwọn àfáà tí ẹ tì mọ́lé wọn wọ́n á yọ̀ǹda wọn láì jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n yìnbọn kó pa gbogbo wa kákúkú ẹ̀sìn. DPO Abdulrasaq ọmọ Ọ̀fani bàbá yẹn tún padà sí area commander ní Àkókò Ìjẹ̀ṣà wọ́n ti rìtáyà báyìí àwọn ní DPO wa nílùú Ìkirè lọ́dún náà wọ́n ní ẹ̀yọ́ ọlọ́pàá release them wọ́n release gbogbo àwọn 14 yẹn fún mi bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ lónìí mi lè dá kẹ̀kẹ́ mọ̀ nínú àwọn àfáà yẹn mọ́ àwọn ni wọ́n lè mọ̀ mí àwọn àfáà yẹn ni wọ́n lè mọ̀ mí mi ìdèmẹ́lẹ́ ẹ̀ tí ń ṣe ẹnu pé ẹlẹ́ ọlọ́pàá ṣe lè gbẹ́lẹ́ àlétí èpè mú ni ọgbọ́n ọlọ́run lọ́fà yáyẹ gbẹ́lẹ́ àbá ṣe ń tí ọ̀dá kọ̀ṣẹ́ tí ò lè ṣẹ̀ gbígbá létí kọ̀ no ẹlẹ́ra kọ̀ṣẹ́ tí ò lè ṣẹ̀ ẹ̀bí sùúrù tìrìtì ẹni lọ́dún náà lọ́hùn mo pé gbogbo jẹ́mọ́ ìṣúmúra ẹ pàdé mi sẹ́sàn wọ́n bú yéèyàn ọlọ́jọ́ ọkù wọn ò tí ì pé ọjọ́ ọkù rẹ pé ọyẹ ni o adẹ̀dẹ̀ sẹ́sàn ni ó mí mo ti ọ́dà agbóṣùmúra Ìkirè apọ̀mù Ìkòyí àti dé sẹ́sàn ni ó mí ó tún wá jẹ́jọ́ Jímọ̀ mo láàánú kú omi àdẹ̀ní lọ Jímọ̀ ẹ máa rìlíìsì àwọn àfààyàn lẹ̀ kí ni wọ́n ṣe ọlọ́pàá ń wá suspect ọgbà ẹni àlétí wọ́n wá ń rí àti kó ṣe lè gbélé ẹtú wálẹ̀ tì wọ́n mọ́lé nílùú wo ojú ti là kọjá rádaràda bàbá wa mísánà Ansárù bàbá wa Yára ọlọ́njárí pẹ́ o ẹjọ́ ẹ bá ní wá àtúnṣe sọ̀rọ̀ ta lọ́lọ́run ẹ̀yin náà ní sọmọ́nù ọ̀rọ̀ tí mò ń sọ lọ ìjọ náà ní rìlíìsì gbogbo àwọn 14 yẹn àwọn akọ̀rọ̀ àwọn alẹ́ Central Mosque ìlú Ìkirè àtẹ̀lọ́pàá lọ gbogbo àwọn bàbá yẹn ń ṣàdúrà fún mi ni mi máa fà ọkọ̀ ẹlẹ́yà yẹn rí mi mẹ́lẹ́yà àjọ ní kọ́ńtàtì àmọ́ àjọ ń jẹ́ mùsùlùmí ẹ̀sìn Islam ìwọ̀sí lákọ̀ ìwọ̀sí àtẹ̀gbẹ́ lákọ̀ a lè sẹ́ra wa àrọ̀gbẹ́dásì ó lè pè mí ń dìde ó lè pè mí lẹ́gọ̀ má fi nàndùnàndù kún
mo sọ fún yín pé Lady K ṣe sọ lánàá nítorí ọ̀rọ̀ àbúrò mi bàbá aládò. Gbogbo tí Lady K sọ pátá déédéé ló ṣe lára mi torí pé nígbà tẹ́mi náà fẹ́ bú bàbá aládò inú yẹn ti bí mi jù, kò yẹ kí inú ó bí mi tó bẹ́ẹ̀ yẹn. Èyí lè ṣe tí ọ̀dà nígbà tó o bá ń ṣe kọ́ ọmọ mọ̀ pé tó o ṣe ọ̀dà tó o bá bẹ̀rẹ̀ ti chẹ́ẹ̀kì ara ẹ̀ wáì kí ló dé téèyàn ò ní ṣàtúnṣe. Ayé ò kí ń ṣe tẹnìkan náà wọ́n kúlù fọ́ọ̀kà sí ilimi alimi níbi tọ́gbọ́n tiẹ̀ ti pin ní tẹlomi ti bẹ̀rẹ̀. Torí náà Ọlọ́run ṣàánú wa, gbogbo ẹnikẹ́ni bó bá jẹ́ kìrìsìtẹ́nì, bó bá jẹ́ oníṣẹ̀ṣe, bó bá jẹ́ mùsùlùmí, tó bá ń kọ́mẹ́ẹ̀tì ibú tó tún lè kó bàtà lọ́lọ́run, ẹlẹ́dàá ìyá rẹ̀ àtẹkùn tí ìyá yẹn sùn yóò fi yà jí ọ. Gbogbo tó rí ọ jẹ́ tó bá tún ṣe láìfù bú tó lè kó bàtà lọ́lọ́run, ẹlẹ́dàá ìyá tó lọ́lọ́run àtẹkùn tí ìyá yẹn sùn látàrẹ yóò ní ọlá yóò dọ̀ láàmú. Tó bá wá ní ìdìdàmú máa dẹ̀wò. Subhana rabbika ọlásùnkànmí àkànmú olólùfẹ́ yín Ọ̀nà Òdodo TV. Mo fẹ́ bọ́nu lẹ́nu a tó fẹ́ bẹ̀rẹ̀ prayer. Mo sọ fún yín pa àfáà lèmi à ń kọ́ mọ́ ń kéwú adẹ̀jọ́ ń wá sí adẹ̀ ń ṣàdúrà fún yàn. Ọ̀gbọ́n mi yé ìkan tá àti ìjọ gbà fúnra wa ní Islam tí ọ̀lẹ́rìí tẹ́lẹ̀ máa bá jídí làlẹ́ lórí èmi ọ̀dẹ̀ lè gbà ẹni ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́sẹ̀ èmi ògùn fún ewé àtegbò lẹ́gùn ọ̀sẹ̀ kòkòrò ọ̀sẹ̀ ìtajà ewé àtegbò náà ni ó kọta aṣọ lọ́yàtọ̀ ẹni ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́kẹsẹ̀ àdúrà máa ṣe àwa ń ṣe ẹni ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ sàrà Ọlọ́run ní sọ̀kalẹ̀ yẹn ní ọ̀ràn al-ulamau warasatul anbiya àwa àfáà láti jogún ànábì Ọlọ́run. Salamu alaikum warahmatullahi ta'ala barakatuh.